الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وأحسن الهدى هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أدعوك لسيود الله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الله تي òkè wa tó ṣàánú wa nínú gbogbo ìlànà tí àwọn èèyàn máa ń tẹ̀lé láyé ní tó dáa nínú ìlànà lọ́lọ́run bá fi ẹsẹ̀ èmi àti nílé tó jẹ́ ìlànà nínú Islam adúgbò fún ọlọ́run ọba lórí ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wa sallam fi ma akhraja al-Imam Muslim nínú hadithi Imam Muslim Ànábì ní sallallahu alaihi wa sallam la yasma'u bi ahadun min hadhihi al-ummah yahudiyyun wala nasraniyyun thumma yamut wa lam yu'min bima ursiltu bihi illa kana min ashabil nar gbogbo ẹni tó bá gbọ́ wáyé pé wáyé bí iṣẹ́ tọ́lọ́wọ́ bá náà yahudi yukana ẹni náà jẹ́ yahudi wala nasrani àbó jẹ́ nasrani yani Jew ló jẹ́ ní àbí Christian thumma yamut ó wá kú lam yu'min bima ursiltu bihi kò sí nígbàgbọ́ ní tí wọ́n fi rán mi illa kana min ashabina inú ọmọ náà lẹni náà wà a'adani Allahu wa iyyakum min adhabin nar ọlọ́run kò ṣọ́ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run kò ṣọ́ ọkùnrin yàrá tánàbí bá sọ fún wa báyìí alayhi salatu wassalam ó ti dá wa lójú pé a máa ní nǹkan jẹ́ oore àkọ́kọ́ jẹ́ mùsùlùmí ọ̀gá oore wọn a máa jẹ́ àfi sahihi Muslim Ànábì ní sallallahu alayhi wa sallama bada al-islamu ghariban wa sayaudu ghariban kama bada fatuba lil-ghuraba nígbà tánàbí bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn kò sí ẹni tó gbọ́n tí ń sọ yìí alayhi salatu wassalam ó ti ẹ̀jẹ́ pé inú tọ́mọnìyàn wà nígbà náà fi jahiliyatin wa sharr inú aburú tó lágbára ni aburú tó jẹ́ pé lóòótọ́ mu'dhamu àwọn èèyàn fil mujtama'at wọ́n ti padà sínú aburú yẹn àmọ́ lawla an da'a annahu da'a an-nabiy sallallahu alayhi wa sallam aw ba'atha Allahu nabiyyan tọ́lọ́hun bá gbé ànábì dìde ànábì jíṣẹ́ fún sallallahu alayhi wa sallam 23 years láti 1400 years ago ó sì kàpà burú lọ́nà tó pọ̀ gan tí Ọlọ́run bá gbá Ànábì dìde láti wá jẹ́ṣẹ́ yìí táburú yìí wá padà sí bó ṣe wà báyìí tí ò bá wá sànábì bó ní bá ṣe rí yóò sì lágbára gan àánú wa lọ́rùn fẹ́ ṣe tó fi gbá Ànábì dìde sí wa sallallahu alaihi wasallam gbogbo ẹ̀dá pátápátá kí n tó lọ síbẹ̀ yẹn mo kí àwọn bàbá wa tó wà lórí ìlú láti ẹgbẹ́ ọ̀tún ẹ̀dàpọ̀ ẹni bínú torí àsìkò mi àti gbogbo àwọn ṣáyẹ̀ máa rọ ìdí ọlọ́run ọba dẹ́dà tó mọ̀ ìjú ẹ̀ṣẹ̀ tó lọ ọba kìí jù ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń ṣe alágbàbẹ̀rù bá ṣe jókòó báyìí táwọn ríra wa bá sọ̀rọ̀ abẹ́lọ́run kọ́lọ́run kò san wọ́n lẹ́san dáadáa bẹ́ẹ̀ ó wà nù Sahih Imam Muslim but ẹgbà wa náà wà nù Bukhari ìwáyà Muslim kàfẹ́ kà ní
Ànábì ní sallallahu alaihi wasallam ra'aytu rajulan fil jannati yatabawwa'u kayfa yasha'u. Mo rọ́kùnrin kan lálìjánà ayé gba gbogbo tó wù ní ṣe. Àmọ́ ní èèyàn lè sórí rẹ̀ tó báyìí kó má jẹ́ kó ti ṣẹ́ ńlá kan. Ṣẹ́ ńlá ló ṣe lóòótọ́. Kí ni iṣẹ́ náà? Innaha ra'a ghasna shawki shajaratin fi tariqi wa akharaha. Ó kàn rí igi tó lè kó àwọn èèyàn lẹ́sẹ̀ lójú ọ̀nà, ó ti kọjá lọ wá igi sì lè ṣe àwọn èèyàn lẹ́sẹ̀, ó sì mú kó bẹ̀. Orí àníyàn tó fi ṣe wọn radiyallahu bihi. Ọlọ́run sì ni mo yọ́nú sí fa adkhalahu al-janna, ó sì fi sálì janna. Ọlọ́run bá tá ń sin ìsìn ọlọ́run bá tí máa jẹun àbí tó bùkátà sí wa. In tá a bá ṣe pẹ̀lú àníyàn tá a fi ṣe ó lágbára púpọ̀ gan. Ọlọ́run tó wá mọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ lọ́rọ̀ wá san ilẹ̀ sànádà. Ká mọ̀ fojú di iṣẹ́ olóore tá a ṣe gbogbo ń tá bá ti síwájú ó lè kéré lójú tiwa tọ́lọ́run bá ilé gbà ó tó yàn jẹ àbẹ̀ lọ́run kọ́lọ́run kó gbà níjọsìn fún wa. Àtijọ́ tọ́lọ́run bá ti dá ọmọnìyàn Ọlọ́run dá àwọn kọ̀bìlìyàtì kan pẹ̀lú ẹ̀ tó fi yàtọ̀ sí ẹranko náà. Kọ̀bìlìyàtì ní pé innahu yaqbalu ta'lim, ọmọnìyàn ṣe kọ́ lẹ́kọ̀ọ́. Bashariyatuhu taqbalu ta'lim, ó ṣe kọ́ lẹ́kọ̀ọ́. Wa innahu muta'assi bi ghayrihi, wá sígbà tí wọ́n lè dálẹ̀ báyìí tí ó máa wo àwọn èèyàn kan sí kejì láti kọ́pì ìṣẹ̀lẹ̀ ayé. Ó dàpọ̀ lọ́wọ́ ìkọ́pì èèyàn yẹ́rọ ni. Wa bidhalika qala Allahu azza wa jalla, nígbà t'Ọlọ́run fẹ́ sọ fún wa pé adámáyín ní fitriyan, tí ẹ̀mí bá ilé píkì kan lára ẹnìkan tó bá ilé láìkẹ̀ yatashabbahu bihi, yóò máa wá bí ó sì jọ nǹkan yẹn. Kódà ẹni tó jẹ́ pé khilqa rẹ̀, ẹ̀dá rẹ̀ gan ò jọ nǹkan yẹn, yóò máa wá bí ó sì takallafa nǹkan yẹn bí ó sì ṣe tó bá ilé fẹ́ràn rẹ̀. Ó mọ̀ àbí ó mọ̀, knowingly or unknowingly, yóò kò ní mọ̀ pé ìtí ń sọ̀rọ̀ bí lágbájá. Wa qala Allahu azza wa jalla laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ẹ kọ́pì lóòótọ́, ṣùgbọ́n tó bá ti fẹ́ mú man kana muta'assiyan, gbogbo ẹni tó wá fẹ́ ní pé ìgbà ìmú fẹ́ mọ̀ tọ̀, falyajalu Muhammadan sallallahu alaihi wasallam man yata'assa bihi, ó jẹ́ ànábì ní ọmọ tẹ̀lé alayhi salatu wassalam. Bọ́lọ̀ ti dọ́mọ ní ẹni nínú ẹ̀. Ànábì máa ń ṣàdúrà kan, mo ti sọ nínú muqaddimah ọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam, ní ó sọ pé wa na'udhu billahi min shururi anfusina. Ẹ bá wo ànábì tí ń ṣàdúrà yìí, wọ́n gbé ọkàn rẹ̀ jáde, qalbuhu alayhi salatu shaqqa sadruhu, wọ́n la ọkàn rẹ̀ báyìí, wọ́n wá yọ ẹ̀mí ànábì jáde, fagusila bi zamzam, wọ́n fomi zamzam fọ́ débi pé ìdọ̀tí kankan wọ́n ní sínú ẹ̀. Ma'a dhalika, pẹ̀lú ànábì ń sọ pé min shururi anfusina. Ẹmú ilé iná mú padà bọ̀ rẹ̀. Ànábì tó sọ fún wa alayhi salatu wassalam, tá bá fẹ́yàwó oníkagbọ́ sí lórí ká tó súnmọ́ mọ́kànjí, sọ pé Allahumma inni as'aluka khaira, nǹkan kan bẹ lára ọmọ yìí oore ni Ọlọ́run mú fẹ́ kó fún mi lórí ẹ̀ látara rẹ̀. Wa khaira ma jabalta fiha, àwọn orí kan wà tó pákéjì ma lára jẹ́ ń rí mo ti fẹ́fẹ́. Hadith yìí gan láì tí ìkàtà ti jú ìwà pé kò sí ẹni tọ́lọ́run dá orí mọ́. Wa a'udhu bika min sharriha, yóò gbé nǹkan kan wá ọ. Mọ́jà burú rẹ̀ gbogbo sílé òkú tó mọ́ bí dọ́dọ̀. Wa sharri ma jabalta fiha, jìbílà kìí ṣe nǹkan tí èèyàn kọ́ náà. Jìbílà pẹ́sọ wípé ní ìsìn kéèyàn ọmọ mi rí bákan bákan, àbí kéèyàn àdámọ́ èèyàn wọ́n jẹ́ pé àtó aburú jẹ́ pé wọ́n bó bá wá ní wọ́n jẹ́ dọ́dọ̀. Kí ló dé tí wọ́n ní kóbìnrin náà máa sọ tiẹ̀ náà? Kàtúmù yẹn náà sẹ́gbẹ̀ kan. Olúwa dẹ́dà subhanahu wa ta'ala tó bá ti wá ròyìn àwọn kankan lọ, tó ti ròyìn àwọn kankan lọ fún wa, yóò ajá mọ̀ yí pé níbo mi Ọlọ́run sọ pé inna láìláìlá níparí suratu Ankabut, níparí suratu Ahzab, aradna al-amanata ala as-samawati wal-ard wal-jibal fa'abayna an yahmilnaha. Ọlọ́run ni a gbé àmánà ẹ̀sìn gẹ́gẹ́ bá wọn àfáà ṣe sọ, agbè fún sánmọ̀, agbè fúnlẹ̀, agbè fókè,
àwọn láwọn ò ní gbà àmàlà àlè ìsáà ọmọ nìyàn ní ẹgbẹ́ fẹ́bí tó ìnáwó kánà volumen jàmùlà òun máa ń tá fẹ́ gbé fún yẹ ìbá sáwọ̀ ọlọ́run tún sọ subhanahu wa ta'ala huwa alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ẹ̀ẹ̀dá kan mọ̀ yàní aljahlu aslukum aljahl àìmọ̀kan ṣùgbọ́n kọ̀bìlíyà tọ́lọ́run ti dámọ́ mọ́ nìyẹn qudratu ta'allum ó lè kẹ́kọ̀ọ́ ó fẹ́ ṣiṣẹ́ lára rẹ̀ gbogbo tó bá wá rí lágbègbè rẹ̀ pátápátá yóò fẹ́ máa kọ́ àmọ́ nǹkan kan wà fil bashar ìmọ̀ mi ò débi wípé sóun ló bẹ̀rẹ̀ dídá ọmọnìyàn ìmọ̀ mi ò débẹ̀ ṣùgbọ́n a rí kà lọ́dọ̀ àwọn àfáà pé ó ti pẹ́ kìí ṣe 50,000 years ó ti pẹ́ kọ́lọ̀ tó gbá Ànábì dìde sallallahu alaihi wasallam ìwà tí wọ́n fẹ́ sọ ìtìwà ìtọ́mọnìyàn wọ́n fi ń gbélé ayé ni pé ojú ọlọ owó tó rú rẹ̀ sí ojú ọlọ bá a ṣe ń sọ pé wọ́n racism wà láyé táwọn èèbó gbà wípé àwa kan láàrin wa èèyàn dúdú àlébá àtọ́ àwọn níjí èèyàn láàrin àwọn èèyàn dúdú àwọn náà tún gbà pé dúdú tó jù àwọn lọ kí ló bá wa débi generator I pass my neighbor só bọ́pọ̀lọ́wọ́ ṣé kí lẹ sọ generator ló kàn fún I pass my neighbor kí ló fẹ́ fi ṣe kí ló dé tí ò jẹ́ pé this is my level kí ló dé pé orúkọ tó mú jáde ní I pass my neighbor wọ́n ládàmọ́ ọmọ ní ẹgbọ́ lárúbáwá ni lárúbáwá sọ́ra rẹ̀ kọ́bílà bí ìfẹ́tí Rasulillah kọ́lọ̀ tó gbá Nábì dìde lárúbáwá sọ́ra rẹ̀ ní arọ́bù ó wá ní gbogbo ẹ̀ tó bá ti yàtọ̀ sí arọ́bù ajamu ló sí ẹmọ túnmọ̀ arọ́bù fasahatul lisan àbí shay'un mahmudun ní tọ́kàn yóò fẹ́ mọ́ fẹ̀ sí tọ́rọ fi ròyìn àwọn obìnrin aljanna urban atraba ọlọ́run ní atrọ́bù àwọn ọmọbìnrin aljanna ọmọdé ni wọ́n tí wọ́n ṣe ń gún yà wọn ò sì jùra wọn lọ kò sí kàtà sọpá ilé ti gbó ẹ̀fìkanlẹ̀ wákàwà ibà atraba ọlọ́run wá ní urban láwọn tó jẹ́ pé téèyàn bá wò wọ́n lẹ́ẹ̀kan yóò wù yàn wò lárúbá fẹ́ sọ́ra rẹ̀ ló kọ́ tí ẹ̀ kó pè òun ní arab ó wá ní kullu man duna arab fa huwa ajam dọ́m ẹn tí ò bá ti ṣe lárúbáwá ó ní òun kó láti tú ajam ó di ní bí ó di kò wá sí bẹ́yàn sí lè gbé ìbò tó lọ́dọ̀ lárúbáwá yóò ní ajam tó má fẹ́ bú nǹkan tẹ́lùmí bá ń ka tíra tí ìbá tí ìmọ̀wọ́ àwọn àfáà tí lárúbáwá fẹ́ bú yóò ní fíìlù àájímù sí àwọn àájímù wọ́n fẹ́ bú ní o nǹkan yìí ni Ọlọ́run ọba pẹ́ parẹ́ tọ́lọ́run ọba sọ pé inna akramakum indallahi atqakum ẹni tún fi dáàbì láàrin ìmọ̀ ṣe lè wa qala Rasulullah min hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu Ànábì sọ pé sallallahu alayhi wa alihi wa sallam la yanzuru Allahu ila ajsamikum wala suwarikum walakin yanzuru fi qulubikum wa a'malikum in tó jí ẹ yàtọ̀ ọ̀nà ni wa a'malikum iṣẹ́ tẹ́ bá ṣe ní wa bidhalika qala rajulun min al-falasifa ọkùnrin kan náà àwọn falasifa sọ pé yadun bí khamsi ni ina asjadat wudiyat ma baluha quti'at fi rubu'i dinari tanaqudu ma lana illa salamu lahu wa na'udhu bi maulana minan nar ọkùnrin kan ìṣe mùsùlùmí láwọn fásọ wọ́n kàfàrà ó ní wọ́n ní kíyàn jalè kíyàn gbé ọwọ́ rẹ̀ báyìí ó jalè kíyàn bá wá jí tó tó rúbọ̀ dinar gẹ́gbó ṣe wọ́n hadith Abi Umayya kíyàn bá jí tó tó rúbọ̀ dinar wọ́n ní ká gé ọwọ́ ẹ̀ ṣùgbọ́n tí èyàn bá gé ọwọ́ lọ́wọ́ wọ́n ní kẹ fún ní ayé tàwà ẹ́ sí yóò fẹ́ gbà tó 50 million ẹni bá gé ọwọ́ yẹn torí wípé òun bọ̀ wábẹ́ ò torí pé kìíyàs ọpọlọ lásán lòun lò láìsí wahyu minas sama ó wá ní yadun ọwọ́ tó ṣe déédé khamsimi ina asjadat 50 kilo of gold lẹ́ni ká fún ẹni tó bá gé ma baluha quti'at fi rubu'i dinar kí ló tó yẹ pé rubu'u dinar ní ó wá jí tó ṣe déédé bí 30,000 ẹni tó bá jalè 30,000 tó bẹ́ẹ̀
wọ́n gé ọwọ́ rẹ̀ àmọ́ bá bá gé ọwọ́ tiẹ̀ lọ́nà àìtọ́ tàbá ní kí wọ́n san ẹ̀san wọ́n padà fún 50 million wọ́n san ó ní tànákùdù ó takura wọn tànákùdù ma lana illa sukutu lahu ẹsà jẹ́ adákẹ́ torí tá bá sọ pé eléyìí ẹ̀sìn yóò bọ́pọlọ mú na'udhu bi maulana minan nari wọ́n ni ọmọ náà ni ọ́ àwọn afáwà dà lọ wọ́n ni hifdhul amanati aglaha wa arkhasaha dhullul khiyanati fafham hikmatal bari hifdhul amana ìgbà tọ́wọ́ yẹn ń ṣe bó ṣe yẹ kó ṣe ó ní lọ́dọ̀ Ọlọ́run gbogbo ọwọ́ tí ṣe Allahu Akbar ó ti kọjá ọwọ́ lásán ìtumọ̀ ẹni pé inna akramakum indallahi atqakum ẹ̀mí rẹ̀ jọ tó ti bẹ̀rẹ̀ sí fi sin lọ́hun ó ti yàtọ̀ fẹ́mi lásán nígbà tọ́lọ́run fẹ́ sọ Ọlọ́run ni man qatala mu'minan muta'ammidan fajza'uhu jahannama khalidan fiha wa ghadiba wà dúró èpè man qatala mu'minan ẹ tó bá pa onígbàgbọ́ kìí ṣẹ̀mí lásán wà lóòótọ́ lọ́lọ́run láà gbọ́dọ̀ pa ẹ̀mí kódà kó má jẹ́ onígbàgbọ́ bí zulmi Ọlọ́run láà gbọ́dọ̀ dánwò ẹ̀mọ́ gbàgbé o man qatala nafsan bi ghayri nafsin faka'annama qatala an-nasa jami'a wa man ahyaha ila akhirih so Ọlọ́run bá wá ní man qatala nafsan man qatala mu'minan muta'ammidan gbogbo ẹ̀ tó bá mọ̀ pa wọn mi ní fajaza'uhu jahannam ẹ̀san rẹ̀ ẹ̀san jahannam khalidan fiha ibẹ̀ ni ó mọ̀ wà kan kése wa ghadiba Allahu alayhi yìí tún bínú sí wa la'anahu máa sì tún ṣépè fún in tí ó jẹ́ àdámọ́ ọmọnìyàn ó náà ni pé kó fẹ́ ṣe ìtìká tó fẹ́ sọ pé mo dáadé lágbẹ́dá lọ làákàyè yìí lọmọnìyàn fi ń gbélé ayé Ọlọ́run wá jẹ́ àmọ́ ìpé bí ẹ̀bá fi làákàyè gbélé ayé kò ní rí kankan achieve ẹ jẹ́ kí n wá practical way téèyàn kan bá wà nínú ìyà tí ń jí ayá lo exam lápẹẹrẹ àwọn tó wọ́n ṣe exam ní school téèyàn kan bá score 20 ó ti fail 100 bó bá score 39 ó score 40 ó fail náà kéèyàn wá gba 30 wọ́n ní wọ́n lọ fail ó wá rí roommate ẹ̀ tó gba 10 wọ́n ní ọpẹ́ o kí lọ́pẹ́ tí wọ́n bá tún sọ fáwọn fail yóò tó wọ́n sọ pé àìmí ti ẹ̀gbá 30 tèmi ò sì lẹ́yìn méjèèjì gbà that comparative sense kò jẹ́ kó mọ̀ wípé kò jẹ́ kó mọ̀ failure ní failure kò jẹ́ kó mọ̀ success ní success ìgbà tó tó gbà kó wọn successful ìgbà tó tó fira rẹ̀ wé ẹnìkan wọ́n ní àdámọ́ ọmọnìyàn ni àdámọ́ ọmọnìyàn ni ó wà lára ń tánàbí sallallahu alaihi wasallam fẹ́ abolish anábì fẹ́ pa gbogbo ẹ̀rẹ́ sallallahu alaihi wasallam tánàbí sọ wípé la fadla ala al-arab lil-ajami kò sí ọlá kankan tí lárúbá kan ní lórí ẹ̀ tí ìṣẹ̀ lárúbáwá wala al-abyadu ala al-aswad kò sí ọlá kankan tí èèyàn funfun ní lórí èèyàn dúdú wala al-aswadu ala al-arabi illa bi taqwallah kò sí àyàfẹ́ tó bá bẹ̀rù Ọlọ́run àkíkò qawlihi subhanahu wa ta'ala inna akramakum inda Allahi tàbá la fẹ́ kọ́pì yaqulu ahlul ilm àwọn onímọ̀ sọ wípé tatawwuru bashari developmental stage ọmọnìyàn ló pẹ́ jù nínú gbogbo tọ́lọ́wọ́n bá dá developmental stage ọmọnìyàn tàbá gbé lifespan average intanabi sallallahu alaihi wa sallam anabi ní a'maru ummati bayna 60 wa 70 èyí tí ó jẹ́ average bá ṣe máa gbélé ayé láàrin 60 sí 70 a'maru ummati 60 to 70 òní 60 to 70 ẹjá mú 70 tó pọ̀ jù bẹ́ẹ̀ ìtumọ̀ nípa rẹ̀ tí ó kún 30 o ìtumọ̀ nípa rẹ̀ tí ó kún 90 o but average yóò máa jẹ́ 60 to 70 ẹjá mú 70 láti bújú 70 ta mú èyí kéèyàn tó mọ ilé ayé gbé bó ṣe kó gbé kó gbọ́n yányán yóò pé 40 Abu Abdullah ibn Dawud al-Khuraybi ó ní la yakunu ar-rajulu kamila adh-dhihni wal-aqli hatta yablugha 40 nǹkan ò lè yíyàn tán ká sọ pé ilé ayé yí ọkùnrin ó mọ tó yẹ kó sọ ó mọ bí téèyàn ti dákẹ́ ó mọ ìgbà tí wọ́n ń tàyàn ó mọ ẹni tó jẹ́ pé ọ̀rẹ́ lélẹ̀ ó mọ ẹni tó jẹ́ pé ọ̀tá lélẹ̀ hatta yablugha 40 yóò pé 40 gbogbo yìí kamila al-aqli wad-dhihn yóò pé 40 وقال الله عز وجل ما فاي كان صار بالفعل ibi tí wọ́n ti yọ ni hatta idha balagha ashuddahu wa balagha 40 sanatan
qala rabbi awzi'ni ẹwù ọlọ́run ní gbogbo ọpẹ́ tí ó máa dù yóò máa ṣe dáadáa fáwọn òbí rẹ̀ ó ní ẹ̀tọ́ padà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ yóò máa ṣe rìáyà lérí ẹ̀ títí ó pé 40 nígbà tí ó tó dúpẹ́ fọ́lọ́run tààrà tó wá pé 40 because ìgbà náà ni ó mọ̀ pé bàbá òun tí wọ́n dúró ń ta lálálẹ́ tó mú báyìí dání tí sàn calculate calculation téèyàn bá wà bí 10 yóò mọ̀ pé kí dájú sàmọ́ sí ta ìgbà tó wà bí 20 yóò tún mọ̀ pé ó dà pé ọ̀rọ̀ ilé ayé náà ni wọ́n ń rò àbí nǹkan kan ìgbà tí ó bá yí pé 35 ó ti understand pé èmi náà ti ń dúró ta o tó bá pé 40 yóò àwọn ìṣàdúrà fún wọn bá mi jí ọlọ́mọ kẹ́ bọ̀ tígbà tó wà kékeré kò lè mọ̀ ọmọ tó wá nídìí kó pé 40 yìí ẹmọ́gbà yìí pé a sọ pé tàá sí wọ́n dámọ́ wa ní káfẹ́ mọ́ kọ́pì àwọn èèyàn káfẹ́ mọ́ kọ́pì àwọn tààjọ ń gbé yóò wá pé 40 kò tó dákàmọ́ ẹjá wá gbà pé ó ti ní tarbiyatun sayyi'a ó ti ṣe àwọn èèyàn kọ́pì láyé ẹ̀ ó ti ṣe àwọn ó ti sí psychology wrong psychology ló wà lórí ẹ̀ ó ní béèyàn ṣe máa ń báyàn ṣe tí ọ̀rẹ́ fi pẹ́ kò mọ̀ tó fi dàgbà orí ẹnìkankan kọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ 15 years ago ẹnìkan sọ̀rọ̀ kan fún no astagfirullah kò tí tó bẹ́ẹ̀ about be 10 years ago ẹnìkan sọ̀rọ̀ kan fún mi kánú àwọn àfáà wa ni òun wá ń kó ti pé àfáà wa kan sọ fáì fáwọn wípé min alamati aklil insan nínú àpẹẹrẹ pé yẹn ní làákàyè ó ní túlù sadaqati ma asdiqaihi ó lè pẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọ́n sọ pé wọ́n ti ń bọ́rẹ̀ wọn tẹ́rí wọ́n ti ń bá bàbá yóò 40 years back torí pé kò ṣeéṣe ká mọ́ ti rí ìgbàgbà tí ó sọ pé bí ti báwọ̀ làákàyè ni wọ́n fi rí pé èyí pé tán ìwọ bẹ́ta kí n tó sẹ̀ mọ́ wá ọ̀rẹ́ mi ẹ wo kẹ́límọ̀ ìbó ṣe wúlò fún mi tó mo ní àwọn kan tí ń bá mi ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ fún mi mo wá ń sọ sálárì fún wọn tí ma wá gbà wọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mo ní ìdíkí train wọn kán mọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe kán tó lè bá mi ṣiṣẹ́ wọ́n gba alákọ̀ọ́kọ́ láàrin bí ọ̀sẹ̀ kan ọ̀wà náà wọ́n gba ẹnì kejì láàrin bí oṣù kan ó ṣiṣẹ́ fún oṣù kan yìí sanwó dáadáa fún wọn but ó ní ìdí kókọ́ nǹkan yẹn mo sì mọ̀ pé lè mọ́ fẹ́ farabalẹ̀ kọ́ ọkọ́ tó fẹ́ máa láàrin bí oṣù kan ẹ̀rọ tó ti ṣe tí máa ní ìdíkí correct ó fẹ́ tó áfù sálárì rẹ̀ tó máa ní ẹ̀rọ tó ti ṣe mo wá ń sọ nínú ilé wọ́n ni ẹsá kẹ̀kẹ́ gbẹ̀lúmí ẹ́kùn mọ́ wíṣẹ́ orí bá gbẹ̀lúmí máa tó sẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ torí ẹ̀ ló fi rí pé ọ̀pọ̀lọpọ̀ job opportunity tí wọ́n bèèrè ní experience gbogbo certificate tó kójọ ìpé àwé wá sí wá ṣe nǹkan pé òun ló wúlò gbogbo yòókù kò wúlò kí wọ́n mú wá rí àǹfààní tí wọ́n rí bẹ́ẹ̀ lẹ́yìn oṣù kejì ó ti wá mọ̀ nǹkan yẹn jù lẹ́yìn oṣù kẹta ó ti wá di pé ẹ pé lágbájá mi sí ara rẹ pé ní ìsìn ó ti wá di pé kódà mo lè mọ́ àsí bẹ̀ ṣe rí ká ní ọjọ́ oṣù alákọ̀ọ́kọ́ ẹ̀ mo change ẹ̀ oṣù mímọ̀ tó bí sí change wọn tó fi kún kò sẹ́ni tó lè pé tán kódà nínú ìbániṣe in tó wúlò fún mi jù ni pé wọ́n kó tiẹ̀ fún mi pé nínú àpẹẹrẹ pé yàn ní làákàyè ní kọ́rẹ̀ pẹ́ kí yàn lè bá ara èèyàn pẹ́ títí àpẹẹrẹ pé yàn ní làákàyè máa padà láò ọlọ́run jẹ́ káyè débẹ̀ o àwọn kan wà téèyàn wà lè bá ṣe láíláí bẹ́ẹ̀ni àwọn àmì kan wà pé tó bá ti rí pẹ̀lú èèyàn yìí bá ẹni náà ṣe kò sí bọ́sílẹ̀ ṣe tó bá jẹ́ mùsùlùmí ẹ parí ìjà àmọ́ ẹ gbọ́dọ̀ ní sọ̀dákọ̀ ọ̀tálẹ̀ ẹ̀jẹ̀ fúnra yín ẹ gbọ́dọ̀ ní sọ̀dákọ̀ gbogbo tó bá jẹ́ pé in tó bí rẹ̀ ni pé ó sì wá jẹ́wọ̀ ìlara kò sẹ́ tí wọ́n parí ẹ̀ ìwọ tí wọ́n ń ṣe ìlara sí lọ́lọ́run sọ tó sọnù Kùránì fún ọlọ́run ṣe tú ó ṣe ọlọ́run ní wadda kathirun min ahlil kitabi law yaruddunakum min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim ẹlẹ́ni ó wu àwọn kèfèrí kẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí di kèfèrí bí tí wọ́n hasadan min indi anfusihim min ba'di ma tabayyana lahumul haqq kí lọ́lọ́n sọ fa'fu wasfahu ẹgbójú kò mẹ́ wasfahu ẹsẹ bí pé wọ́n ṣe nǹkankan hatta ya'ti Allahu bi amrihi
àmọ́ fáfú wọ́sífàwó ọlọ́run bọ̀ sọ́mbẹ̀ kàmọ́kọ́lá ṣe kọ́lá láwọn ọmọ sọ́lẹ̀ òsèmí ọlọ́run bọ̀ sọ́mbẹ̀ wípé kó wá gbà á láàyè irú àyà àkọ́kọ́ tó fi kó bọ̀ ara ọlọ́run sọ́mbẹ̀ nítọ́lọ́run sọ wípé mójú kó bẹ̀ ó yẹ kó bínú ó yẹ kó máa bájà ó yẹ kẹ́ dọ̀tá àmẹ́ ní dọ̀tá torí ẹ̀ nídókùn ní assalamu alaikum ṣe dáadáa lẹ́wà àmọ́ àṣírí ilé ayé rẹ̀ tó fi ń gélé ayé kò tó gbọdọ̀ jọ rẹ̀ ló gbé sí mọ́ kílẹ̀ rí ẹ̀ Ànábì ní sallallahu alaihi la yundagul mu'min fi juhri marratayn ó ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mejì la yundagul mu'min Ànábì ní mùmínì ẹni tó lọ́pọlọ ló yẹ kó jẹ́ ó gbọ́dọ̀ kọ́nú wọ́bọnú wò báyìí kí ejò sá àbí àkekèé kó sá ó yọwọ́ káníjò lè kán tírítì ẹ̀kọ́ yẹ wọ́n ní pé ó ti kó tó wá kọwọ́ bọ̀ wọ́n ní kò yẹ kí wọ́n fọwọ́ kan ọrùn rẹ̀ orí rẹ̀ wọ́n fọwọ́ kan pèsè òun agbóná nǹkan kan dàrú ní settings yìí nítorí yẹ kán sọ fún wọn ní kò ní ẹ má jẹ́ mi ó tó kọwọ́ bọ̀ ṣẹ́ṣọ́ ọ̀pọ̀ ti ṣe ẹ̀yin tó dá lójú yẹn ẹ̀yin ẹ tẹ́sì rẹ̀ torí pé yóò kàn lọ pẹ̀lú yóò lọ pẹ̀lú sẹ̀mí èèyàn tí ò ní mọ̀ pọ́ ń ba yéèyàn jẹ́ abẹ́lọ́wọ̀n bá aláàkóṣe dáadáa bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àtọ́wúrò ìbáṣárí tó wá máa ń pẹ́ 40 years lọ́mọ nìyàn bí wọ́n máa ń develop tàbá ní wà lò 70 in tí ó wà fi lo gbogbo ẹ̀kọ́ tó kọ́ fún 40 years ọdún mélòó 30 years yóò ṣe mistake tí ó fi pé 40 nígbà tó wá pé 40 yẹn tán tó fẹ́ bẹ̀rẹ̀ sí kọ gbogbo tí ó wà fi lo lé ayé yẹn gẹ́gẹ́ pé mo ti wá kẹ́kọ̀ọ́ báyìí 30 ó rí pé in tó fẹ́ ṣe in tó fẹ́ fi ìmọ̀ tó fẹ́ lọ́kọ́ ṣe ọjọ́ orí tí ẹ kéré ju ọjọ́ orí tó fi kẹ́kọ̀ọ́ lọ bí khilafi baqiyatul ulum tẹ́ bá gbogbo ọmọ yòókù èyàn lè kọ́ university fún 4 years yóò sì lò tí ó fi kú àmọ́ ẹ̀kọ́ tayé èyí ó kọ́ bí yẹn ṣe gbélé ayé fún 40 years hatta idha balagha ashuddahu wa balagha 40 sanatan qala rabbi awzi'ni. There's a particular documentary kan tí mo wò ní TED máa sì sọ̀rọ̀ níbẹ̀ inshallah because this age tá sọ pé modern age ibo la ṣe lè bọ́m̀bẹ̀ digital age ó wà lára mistake tẹ́ntà pè ní bàbá kò pé léèyàn ó dẹ̀ azum kó ń pè the same mistake tó ṣe tó fi dàgbà yóò sì tún mú ọmọ tí ẹ náà yóò sì tún kíbọ̀ mistake yẹn náà èèyàn bá sì mọ́ kí ó jù sí ìbàwẹ̀ lọ kò mí ìpínlẹ̀ èèyàn bọ́m̀bẹ̀ yá àbúṣe náwù ti ń bẹ́ lérí wọn ó lè mọ́ mọ̀rọ̀ ìyàwó yanjú ìsìnbọ̀ rẹ̀ that documentary ní TED yẹn ìgbà tí mo wò ó mọ̀ sí tó pọ̀ látàyè mi ó ní nínú gbogbo iṣẹ́ láyé sport tẹ́bá wo sport títí táwọn tó ń ṣe sport yóò fi kú wọ́n ní coach wọ́n ní trainer títí wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ wọ́n ní coach wọ́n ní trainer ẹni tó ṣe documentary yẹn tó sọ̀rọ̀ ńbẹ̀ medical senior surgeon ni ó wá fẹ́ sọ experience ti ẹ̀ why do you need a coach kílódé tó gbọdọ̀ tètè sá kó lọ́dọ̀ àwọn àfá rẹ̀ bọ̀ gbogbo nǹkan kọ́ ló mọ̀ kọ́ lọ́dọ̀ àfá túnmọ̀ yẹn náà nígbà míì ó mọ àwọn nǹkan kan ṣe jù àfá rẹ̀ jẹ lọ kí nǹkan ra yà díẹ̀ mú bọ́dà bọ́ àbẹ́ kí yà díẹ̀ ìwọ jẹ́ DevOps engineer ẹ má bínú àbúrò ìyá náà ìwọ jẹ́ DevOps engineer gbogbo nǹkan ló mọ̀ ṣe tán ó wá ń kọ́ ilmul hadithi lọ́dọ̀ ẹnìkan ó wá ní ẹjọ́ sars mo ti ẹ̀ríṣẹ́ kan ní AWS lóòtọ́ aṣọ náà wọ́n fẹ́ fún mi iṣẹ́ ìwò ní kí n gbá méjèèjì ṣáàdásà náà ni ó sọ ń bẹ̀ ní àbí àpárọ̀ náà ìyẹn bọ́ sọ́ndà balil insani ala nafsihi basira walau alqa ma'adhi ustaz ni ó fẹ́ ṣe nǹkan ní AWS ló wọ́n sọ pé ẹ má lo AWS o subscription wọn lè wọ́n fún pàtẹ́fẹ́ ṣe yóò ẹ lo Azure fún ẹ má lo ìwọ ló mọ̀ sọ yẹn ìwọ ti nímọ̀ níbẹ̀ yẹn ju àwọn lọ ń bẹ̀ lóòótọ́ comparatively tó bá fẹ́ wò ìmọ̀ tọ́lọ́run ni ẹ̀ ń kọ́ bí àbí tùjìlù ó pọ̀nlé àwọn sọ̀rọ̀ tó tán ní àgbàrá wọn láàgbéso ní ìsìn báyìí wọ́n ni wọ́n fẹ́ deploy pé Kubernetes cluster wọ́n ní kó 100 wọ́n ni àwùstáàsùn náà nìkan kẹ́ ìsáàsùn lè tẹ́ kẹ́kà wọ́n mọ́ bí tí delete wà lórí bọ́ọ̀lù so ìjà àfá omi ìpínyẹ ti mọ gbogbo nǹkan tán yányá ó ti ní taw'iyya tó fi kulli janib kò túmọ̀ síbẹ̀
fi kulli janib kò túmọ̀ síbẹ̀ bàbá tó ti wá jẹ́ sí ó kàwé yóò ṣe báyìí ó wá kàwé kalẹ̀ tán àmọ́ láyé tá ń gbé kò pé ọmọ kan rí bẹ́ẹ̀ pé yóò ní ọgbọ́n kan táwọn bàbá yẹn fi gbé kalẹ̀ àmọ́ kò pé ọmọ kọ́ máa kọ́ ẹjọ́ pé bẹ́ẹ̀ mọ́ bàbá tó wá takú lórí ẹ̀ ó fi àjẹrà ló fi jọmọ rẹ̀ ó ní nǹkan kan táwọn àbá ń pè ní àtàwẹ̀íyà ìbẹ̀rẹ̀ rẹ̀ gan ni alwáyù idrakul khass li nafs olóbẹ̀rẹ̀ rẹ̀ kíyàn kọ́kọ́ mara rẹ̀ wọ́n náà ló mọ́ fún yàn ní confidence láti question gbogbo nǹkan tí yàn bá fẹ́ máa lọ lórí ẹ̀ pé ìtẹ́ni ká máa ṣe ìkíni basis ẹ̀ àwọn ní nílé wa ọmọbìnrin tó bá dé wọn ikú aṣọ wá nílé tiwa ẹn tó bá ti ní alwáyù àwọn afáà ní ó yàtọ̀ sí ittiba'atul qalbiyya kódà ó ju tahallul qalbiyya lọ tahallul qalbi ó jù lọ kí ni túmọ̀ ẹ̀ ittiba'atul qalbiyya ni pé tí nǹkan bá wá sí yàn lẹ́mìí pé mo feel bákan kí n wá ṣe pé bí kìí ti wá sí lẹ́mìí jẹ́ lọ ṣe láì rò wọ́n ní òun ló pọ̀ jù nínú ṣe sí ọmọnìyàn gbogbo àwọn tí wọ́n ń ṣe bá àwọn ìpadà nílàkàyè ibi nǹkan bá sì wá sí lẹ́mìí báyìí ni nǹkan mi sọ fún mi ọkàn rẹ tó lè choose tó dáa fún ẹ yóò ní enough information mo fẹ́ sọ̀rọ̀ nípa engineering ní ìsìn mi ò sì nímọ̀ engineering ó bí pé kò sí engineering information nínú ọkàn mi bẹ́ẹ̀ kọ́ ni kí wọ́n lọ́kàn mi sọ pé tẹ bá fẹ́ kọ́lé yẹn bó ṣe kẹ́kọ́ rẹ̀ civil engineer wọ́n sọ pé bíbò bọ́kàn mi ṣe sọ́nù pé ìsọkúsọ lọ́kàn yẹn sọ ó túnmọ̀ sí pé báádà kọ́pírọ̀ in tó wá sí mi lọ́kàn ó ní di tahlil ó ní di kí n chẹ́kẹ̀ mo lè mọ́ ní irinṣẹ́ tí ma fi chẹ́kì gbogbo ẹ̀ látòkèdélẹ̀ nígbà míì mo bùkátà kí n lọ gbé bá tó wẹ́ pé medicine kí n gbé bá dókítà pé bá mi wo kiri mo ń dá ọ̀rọ̀ padà síbò ẹ̀ tó ní wọ́n nìyẹn mi gbọ́dọ̀ sọ pé torí pé mo jẹ́ àfáà pé àfáà ni mí wọ́n á náà fẹ́ kọ́lé wọ́n á ní àhàn yóò ràn ọ́ lọ́wọ́ kó jẹ́ àfáà ọ̀ má sì fún ẹlẹ́rìí ara rẹ̀ ni pé àwa mọ̀ nínú kéwú ní ìsìn wípé usulu lọ́gá gbogbo nǹkan foundation kàtẹ́yìn bá méjì àwọn fẹ́ kọ́lé Sheikh Al-Albani Zaria rahimahullah wọ́n ní wọ́n fẹ́ kọ́lé kan fún bí a very long time wọ́n wá ń rọ foundation tó ti bá dé level kan engineer wọ́n sọ fún wọn pé ó ti tó wọn náà tá a kọ́nu kéwù tiwa ni pé tí pìlẹ̀ kan bá ti da ogun tẹ́gbélé lórí ó da àǹfààní nù àmọ́sán lè ya architectural work rẹ̀ ṣé wọ́n lè sọ bí wọ́n ṣe gbérin wọ́n lè sọ káwọn sọ pé sìn torí páwọn jẹ́ àfáà àwọn náà làwọn tún ṣe ìwò bàǹkan jẹ́ ó ní túnmọ̀ ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé antum a'lamu bí umuri dunya Ànábì gan fún yàn ní advice níbi ọ̀rọ̀ oko kò sì bọ́ sí sallallahu alaihi wasallam wọ́n sì wá bá padà pé níjọ́ tá ń lọ igi mọ́lẹ̀ ìjọ náà ẹ sọ pé ká má lọ báyìí ká lọ báyìí Ànábì wa ní ṣé kí wá ní àṣọ ṣe ó wá jọ́rọ̀ kún sọ kẹkàlì láti sánmọ̀ ní èmi ò mọ̀ nípa bẹ́ẹ̀ ṣe lọ gì èmi kàrò pé kẹsí báyìí ló ní àwọ mọ́ Ànábì wa ní antum a'lamu bí umuri dunya tẹ́lẹ̀ ìbá ilé jẹ́ pànábì lè sọ báyìí sallallahu alaihi wasallam ajẹ́ pé ẹ̀dẹ́ ọlọ́run kankan kò lè ní ìhátọ̀ pẹ̀lú gbogbo nǹkan láyé illallah Al-Imam Shafi'i sì sọ bẹ́ẹ̀ pé kódà lughatul Arabiyya kò sẹ́ tó ní ìhátọ̀ rẹ̀ lẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam so kí wọ́n ní àwọn tí ó lè jẹ́ hindrances fún wa níbi at-tarbiyah àkọ́kọ́ kí ní kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ ká sọ pé parenting because tarbiyah lè má jẹ́ fil awlad ó lè jẹ́ fi ghairi al-awlad níbi ọmọ àkọ́kọ́ táà fi máa mọ̀ ní kí o mọ̀ qima mas'uliyatu tarbiyah kí kọ́kọ́ ní pàtàkì tarbiyah Nabi Muhammad sallallahu alaihi wasallam sọ fi ma akhraja al-Bukhari na hadithi Abdullah ibn Umar radiyallahu anhuma wa ni kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyati Nabi ni gbogbo yín pátápátá ni ar-ra'i gbogbo yín ladaran jẹ wa kullukum mas'ulun gbogbo yín náà lọ́lọ́run sì padà bi léèrè tó kó sí yín lábẹ́ tábàlà fẹ́ ní good parenting ibi tó ti bẹ̀rẹ̀ ni pé ẹni tí ó ní good parenting yóò kọ́kọ́ jẹ́ good parent tàbá sọ pé parent kò lè ṣẹlẹ̀ láíláí illa bizawajin bayna ar-rajuli wal mar'a
káká sọ pé a rí èyí tó jẹ́ ọkọ àti rẹ̀ tó jẹ́ ìyàwó in tó mix papọ̀ láàrin àwọn méjèèjì pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ní jẹ́ ìsọ̀yàn ní parent. Èèyàn lè jẹ́ parent láì jẹ́ pé èèyàn rí other half which is ìyàwó àṣìṣe àwọn kan tá mọ̀ sọ pé other half Wallahu a'lam. Ìmọ̀ tó rí pé hadith gbé wá fánà ní sọ pé sallallahu alaihi wasallam pípé man tazawwaja gbogbo ẹni tó bá fẹ́yàwó ó ti bá nisfu dinihi falyattaqillaha fi nisfil akhir. So Ànábì sọ́nbí alayhi salatu wassalam gbogbo aládára jẹ́ àwa ní èèyàn lè jẹ́ parent láì níyàwó. Níníyàwó àwọn ọmọ tá ń bí by science every person tó bímọ ọmọ ní 23 chromosome lára ọkùnrin àbí ó sì mú 23 chromosome lára ọkùnrin. Ọlọ́run bá sọ wọ́n pé yakhruju min bayni sulbi wa tara'ib, omi kan jáde láti gbáyà ìkan jáde láti ẹ̀yìn, omi náà ló lọ papọ̀ tí Ọlọ́run wá sọ́dọ̀ mọ́. In tó jáde yìí tẹ́ bá lọ ṣe DNA nírú ayé ìta ń gbélé ní yóò ṣe ò pé ó mú cells ní gbogbo ara ọmọnìyàn ọdún ara bàbá rẹ̀ pátápátá. Ó mú cells ní ojú ẹ̀, ó mú níbi etí ẹ̀, ó mú níbi irun ẹ̀, ó mú níbi ẹsẹ̀ rẹ̀. Ó kọ́kọ́ jẹ́ pé gbogbo bó ṣe rí náà replica rẹ̀ lọ́mọ rẹ̀. Bẹ́ẹ̀ náà nìyàwó ó mú ládàá ọmọ rẹ̀ náà ó papọ̀. Nígbà míì tẹ́ bá wo ẹyin ojú rẹ̀ báyìí ìyá rẹ̀ ní ó jọ, àmọ́ tẹ́ bá wo ojú rẹ̀ bàbá rẹ̀ ní ó jọ. Wọ́n sì bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ló tọ́ mọ́ fi máa ń jọ ìyá àbí jọ bàbá gbà bí. Ànábì ní èyí tí àtọ̀ rẹ̀ bá ní gọ́lábà ní òun ni ó jẹ́ ní ó jọ. Nígbà mi ò lè jọkùnrin, nígbà mi tápọ̀ ìbá ní gọ́lábà ó lè jẹ́ bàbá ní ó jọ, ó sì lè jẹ́ ìyá ní ó jọ. Gbogbo tọ́mọ wà ṣe tọ́mọ bá slow bí àbímọ ní ìsìn ọmọ ẹwà ń ṣe ó tó sọ nǹkan ẹ wò tán rẹ̀ dáadáa, ẹ wò bàbá rẹ̀, ẹ wò ìyá rẹ̀. Wọ́n ní bàbá rẹ̀ wá fast ní ìsinlẹ̀ sọ ẹ̀mọ́ bó náà ṣe nígbà tó wà kéèké. Ọ̀gọ̀rọ̀ nǹkan míì mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí má bàa gbàsìkò ni pé ẹ jẹ́ ká wo pé ẹ tó fẹ́ ní good parenting ó yẹ kó mọ̀ pé kìí ṣe iṣẹ́ ẹnìkan. So ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ ni pé ikhtiyaru zawja kéèyàn ò fẹ́yàwó dáadáa. Purpose ní ẹ̀ bá fi fẹ́yàwó yóò hàn níbi tẹ́rìbíyà ọmọ tí ẹ̀ fẹ́ ṣe. In tó yí ayé padà ní ìsìn ni wípé bí àwọn tó ṣáájú ṣe ń fẹ́yàwó kọ́ làwa ṣe ń fẹ́yàwó. Àwọn purposes táwa ń gbà fẹ́yàwó lára rẹ̀ ní aljamal, a fẹ́ sọ pé obìnrin ìmọ̀ rẹ̀ wà gan. Láṣákà tó bá bímọ in tó súnmọ́ jù ní kọmọ náà rẹ̀ wà. Téèyàn bá fẹ́ pé léèyàn, àwọn tó ń sọ̀rọ̀ nípa irú nǹkan yẹn wọ́n nìkan mẹ́rin lèèyàn máa ń ní. Ẹyọ kan péré làwa máa ń wò. Wọ́n ní àmọ́ ní jamalul nafs, ẹ̀mí rẹ̀ dáa. Jamalul badan, ó fine, ó beautiful. Jamalul aql, làákàyè rẹ̀ pé. Wa jamalun nasab, ó ní ẹbí gidi. Kò sí kankanú ẹ̀ tí ò ní contribute sí ọmọ tẹ́fẹ́ kọ́. Jamalun nafs ó lọ̀gá ẹ̀. Èyàn ò sì lè mọ̀ níjọ́ tó bá fi obìnrin hàn yàn lọ́ọ̀kan báyìí tí yàn rí báyìí. The highest tóbìnrin yóò bá lo jilbab, the highest yàn lè rí ni jamalul badan. Ṣùgbọ́n jamalul badan ní ká sọ pé ara fine. A rí nínú àwọn àfá ọ gẹ́gẹ́ bí la ilaha illallah, gẹ́gẹ́ bí Ibn al-Jawzi rahimahullah, but qabla Ibn al-Jawzi àwọn míì náà sọ bẹ́ẹ̀. مرحبا بشيخنا أكرمكم الله حفظكم الله تعالى. مرحبا. Ọmọbìnrin tá fẹ́ fẹ́ a ní nǹkan mélòó ló dá ká wà lára rẹ̀? Kí láláwọ̀ kọ́? Kí lẹ́lẹ́kejì? Badan. Kí lẹ́lẹ́kẹta? Kí lẹ́lẹ́kẹrin? Jamalun nasab. Ànábì sallallahu alaihi wasallam tunkahul mar'atu li arba'in. Ìdí mẹ́rin láwọn èèyàn fi máa ń fẹ́yàwó. Li nasabiha, wa li jamaliha, wa li maliha, wa li diniha, fadhfar bi dhati ad-dini taribat yadak.
ó ní àwọn èèyàn lè wo ẹwà láti fi obìnrin Ànábì ò sọ pé burú sallallahu alaihi wasallam èèyàn lè wo ẹbí láti fi obìnrin Ànábì ló burú alayhi salatu wassalam èèyàn lè wo owó pé owó wà lọ́wọ́ rẹ̀ kò burú àmọ́ fásitìfàrù téèyàn bá fẹ́ ní àzọ́fàrù ní pé èèyàn yege bí dáàtì dì ètò lẹ́sìn yẹn ni kò try kó wo ìjù tẹ́rí bá ti yàdá ọwọ́ rẹ̀ ó ṣe kí ni yóò tẹ orí ẹmọ báwọn èèyàn ṣe mọ́ ń gbádìí sí iye àgbọ́yé àwọn èèyàn fún ni wípé mọ́ wo ẹwà o mọ́jú ẹwà lọ mọ́ wo owó mọ́ wo kí ló túnkà ẹbí rẹ̀ o ìtí wà wo straight ni pé ẹ̀sìn rẹ̀ nìkan ni wà wò ìtànàbí sọ́kọ́ ni sallallahu alaihi wasallam ìtànàbí sọ́kọ́ ni pé ẹ̀sìn ni kó consider jù tó bá ní gbogbo ilé tí ò bá lẹ́sìn má ṣe mistake ẹ̀yìn tí wọ́n sọ àmọ́ kò burú kó rí kó ní jamalun nafs kò burú kó rí kó ní jamalun nafs ó ní jamalu albadan ó wá pé sí lára kò burú kó wá fẹ́ pé eléyìí pé but the problem is ẹni tó fẹ́ fẹ́yàwó tó jẹ́ pé kò nídìí méjì tó fẹ́ fẹ́yàwó ju ṣáwà lásán lọ ó kàn wá kàn súnmọ́ obìnrin ẹni tó sì rẹwà sójú rẹ̀ nìkan ló fẹ́ fẹ́ gbà tó bá fẹ́ tán mọ́ complain pé ọmọ yẹn ò níwà ó l'opportunity àti check ẹ̀ náà so irú bẹ́ẹ̀ náà ni ó hàn nínú ọmọ obìnrin ọmọ téèyàn ó máa fẹ́ téèyàn ó máa bí tó bá bí ọmọ wọ́n gbàgbé o ọmọ yẹn lè dàbí egbin o àmọ́ kó má lẹ́kọ̀ọ́ kankan tó bá bí ọmọ tán torí nǹkan tó bá fẹ́ lára rẹ̀ wà rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn nìkan l'Ànábì ń sọ hadisi Jábìrì tó fẹ́ fẹ́yàwó tánàbí wọn sọ pé sallallahu alaihi wasallam nadharta ilayya ìsẹ̀sì Jábìrì nìyẹn tó ní nadharta ilayya tó ní inna fi a'yunil ansari shay'a àwọn ansari máa ń ní nǹkan kan níbi ojú wọn yóò lọ́wọ́ ó yẹ ká náà bí bèèrè pé sísà mọ́ kírun but nǹkan tá náà bí sọ bí jamalul badan là náà bí pè sí pé ṣó ti rí jamalul badan ó rí pé kìí ṣe pé ká mọ́ wo ṣó obìnrin beautiful yes but tó bá jẹ́ pé beauty ló wá dé bí ìyàwó mọ́tò ní problem ṣùgbọ́n mọ́ complain wípé kò kọ́ ọmọ rẹ̀ nírun mo mọ ẹnìkan ó fẹ́ fẹ́yàwó ẹni náà wá ní ó fẹ́ fẹ́yàwó wọ́n wá ní káwọn bá wá ẹnìkan kó ti há Qur'an ó wá ní àyẹ̀fẹ́ tó há Qur'an wisdom ni ó lóun fẹ́ tó há Qur'an wọ́n ní kí ló dé ìyá ẹnìkan bá ń dárúkọ àwọn àfọ́ alágbàáyé ní ìsìnkú ìyá rẹ̀ wá Qur'an ní kó sì hà èyí tó fine ni mo wá tó bá sáà ti gbọ́ nǹkan yìí ó rí pé tó ń fún ní priority níbẹ̀ nǹkan méjì ni kí la kọ́kọ́ jẹ mọ́ owó ẹ̀sìn ó ti satisfy ní tánà bí sọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n wá ní tí n bá wo ẹ̀sìn tán mo fẹ́ consider pé ṣé ni ẹwà ó àpíìlì sí mi lẹ́n tó fine kó ṣáà fine lójú mi kìí ṣe wọ adẹ̀gbọ́dọ̀ consider rẹ̀ tá bá fẹ́ fẹ́yàwó àmọ́ purpose tá a fi wá ń fẹ́yàwó èyí tá ń sọ lọ́wọ́ ní sí pé a fẹ́ rí ọmọ adẹ̀fẹ́ kó survive gbogbo fitna tó bá wà láwùjọ ẹ̀ yes sọ pé ẹwà wà lè survive yẹn ó wá burú fún ọtán kó fẹ́yàwó báyẹn tán kó wá ní ó kọ́mọ̀ ní ìrùnà tó ní yóò lè bí náà máa ṣe mú fine kò burú wọ́n ló ti mọ̀ pé iṣẹ́ rẹ̀ pọ̀ ó ti rí ẹwà rẹ̀ jẹ́ kó ọmọ lọ sílé kéwú ní ìsìn ọ̀gọ̀rọ̀ èèyàn fẹ́yàwó fún pọ́pọ́sì tí ìṣe pọ́pọ́sì míì lápẹẹrẹ tó fẹ́yàwó torí kó fine àti sọ pé kìí ṣe wọ̀ ó ti fẹ́yàwó torí pé ó lẹ́sìn but kò kàwé ó wá fẹ́ tán wá ní kó máa ṣe homeschooling kí ní jẹ́ bẹ̀ kò correct torí pé kò ní nínú ṣe kò ní ó kìí ṣe tó torí ẹ̀fẹ́ nu so definitely kò lè ṣe ìwá lórí ìyàwó lágbájá ẹni ẹ consider rẹ̀ kóhun tó fẹ́ òun consider pé nígbà tó kàwé tán ṣẹlẹ̀ ṣe homeschooling ó lòun lè ṣe mashallah ó ní wọ́n gbọ́ so yíwó rí but tí wọ́n consider rẹ̀ tí wọ́n consider ní pé so fine ó sì fine ó wá dé tán onípò mọ́nádá ó nídìí pé kó mọ́nádá so nǹkan mẹ́rin yìí ọlọ́run wá lè kó pé fẹ́lò míì lára obìnrin kan àmọ́ kò pọ̀ common bàbá ni anábì sọ pé sallallahu alaihi wasallam anábì sọ pé
kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati ṣe àwọn ọkùnrin ni ọ̀gá báyẹn ó ní wa rajulun ra'i ala ali bayti nígbà tó jẹ́ pé wọ́n bí mi nípa ọmọ mi àti ìyàwó mi kí ló dé tí mi ò bẹ̀rẹ̀ látara ìyàwó tó lè bá mi rọ́mọ tán so mi pé kí ló dé tí mi bẹ̀rẹ̀ sí change priority mi tí n bá rọ́mọ tó rẹwà tí mo rọ́mọ tó níwà tí mo rọ́mọ tó lẹ́sìn mo wá rí kan òun náà ní mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ òun tún wá ní ìmọ̀ mo ní ìmọ̀ yìí ò pè mí o ìmọ̀ yìí ò ní jẹ́ ṣe wàhálà púpọ̀ níbi ọ̀rọ̀ ọmọ yóò kọ́ ọmọ dandan ní kí n sọ fóbìnrin yẹn mọ́ gbàgbé kó lè nímọ̀ kó túnmọ̀ mọ́mọ́ kọ́ dandan ní kí n sọ pé ara nǹkan tí mo fẹ́ achieve irú mọ́ yìí ṣẹlẹ̀ ó gbẹ́lómi tó sọ pé ṣe é ṣe ó ti tàlẹ́ wá yes mo ti rí mo ti dá sí ọ̀rọ̀ mọ̀lẹ́bí tó yẹ pé in tó kọ́ ń sọ ni ò make sense in tí àwọn sọ ló make sense but ẹ sọ fún nígbà tẹ́lẹ̀ fẹ́ra ó ní but hafizọ ní ẹnà ní hafizọ ní àṣọ what èmi fẹ́ dá skúl ẹni àbá ti wá yanjú ẹ bá ti sọ èmi fẹ́ ṣe báyìí ni òun náà ní gọ́ọ̀yà àti ẹ̀ wọ́n náà ní gọ́ọ̀yà àti ẹ̀ gọ́ọ̀yà yìí méjèèjì àwọn àfáà sì sọ wípé dandan ni ká wo alìmùkáfàá ilá máa pè alìkìfàá compatibility wọ́n sì ní nǹkan mẹ́fà ní jẹ́bẹ̀ munasabatu dí kẹsìn yóò ṣe dédé alìmunasabatu fil yasar kí social economy rẹ̀ ó ṣe dédé kó ṣe economy tí ẹ náà ọmọ tó yẹ pé ibi tó ti lọ gbé Shoprite wọ́n ti ń ra ata tí wọ́n fẹ́ sí ẹnu ilé ìpàtà ni wọ́n sì ti máa ń ra tiẹ̀ ìsàlẹ̀ apẹ̀rẹ̀ gan lọ máa ń rà sọ pé ọ̀tọ̀ ní price òkè apẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní ìsàlẹ̀ rẹ̀ òun á rè àwọn ata tí ń gba AC lòun máa ń rà sọ pé wọ́n ta AC mọ́ atayan fún yàn àbí tẹ́ bá lọ Shoprite yìí kàn wọ́n rẹ́rìn nìkan ẹ̀rọ kílẹ̀ wọ́n ara bí báyìí ó lọ wọ́n ara ta ó sì ara tá bí báyìí owó kówó lòun san bí báyìí náà já pátá lọ mandate náà wọ́n ṣe ń jánu báàgì ó sì san tó bá wọ ní ara ọ̀ because wọ́n gbé mọ́tò wá bí ni ẹnìkan ó sì tẹ̀lé tó máa bá gbé basket kì í sì ṣẹ̀ṣẹ̀ ìwọ ló ṣàṣìṣe because wọ́n ní kó owó alìkìfáà fil yasar wo bí ìtagbára rẹ̀ káàtì irú ẹni tó kò wá burú kódà àwọn àfáàní tí obìnrin bá wá bá wa lórí ẹ̀ wípé lágbájá kọnu sí mi ṣe kí n fẹ́ ẹ wá rí pé kò sí kìfáà fil yasar olùsọ obìnrin pé wọ́n fẹ́ o àmọ́ qala Rasulullahi sallallahu alaihi wasallam innahu sa'lukun la mala la lágbájá kò lówó ọkùnrin yẹn wá lè mọ̀ kó wá mọ bínú létà pé kí mo sá ti ṣe tó lẹ́rìí díẹ̀ àwọn afá àkàpọ̀ wá sákèsí wọ́n ní tóbi ní ẹbá ilé insist tó bá ní mo mà mo fẹ́ràn rẹ̀ àtún wá gbọ́dọ̀ discourage tí ẹmọ́ bí tán ti rẹ̀ rí wọn wọ́n ní ja'at imra'atun ila Rasulillahi sallallahu alaihi wasallam obìnrin kan wá bá nàbí ìjọ kí wọ́n ní ya Rasulullah yóò ànábì ọlọ́run gbogbo wọn lára mi yàní fẹ́mi fanadara an-nabi sallallahu alaihi wasallam ilayha ànábì báwo ànábì wá mìírí ànábì ò lè sọ pé ìwà interested so bá ànábì ṣe ti pé kí là ànábì wò alayhi salatu wassalam ẹ mọ́ jẹ́ àmọ́ sọ tí iṣẹ́ sìn ọlọ́run fáwọn èèyàn kí là ànábì wò nínú nǹkan mẹ́rin ta sọ yẹn ara ayọ̀ kan bẹ̀ lànábì wò pé kò àpílì sí mi ìwọ wá ń sọ fún èmi tí mi iṣẹ́ ànábì pé o ní pé bó bá ṣe rí náà ni bó bá ṣe rí bò mọ́ gbọ́ kí n ra fi ilẹ̀ díẹ̀ kí tó yọ rí bẹ̀ Sọfíyà ń jọta náà bí ó fẹ́ Sọfíyà wọ́n ti pín Sọfíyà ogun Khaybar wọ́n parí ogun Khaybar báyìí wọ́n lọlé wọ́n ti pín fẹ́lòmí Àlí ló wá bá náà bí pé inna fiha imra'atan obìnrin kan wà ní àwọn tàti pé la tambagi illa laha olè òfẹ́ ẹwà ipọ̀ in tó pọ̀ lálẹ́ yọ bí hadisi ó ní ìkan nínú àwọn sàádàtù àwọn alì Khaybar ọmọ bí ká sọ pé ọmọ ọba ni tí ẹrú bá fẹ́ wọn ní bára wọn mọ́ yàní ẹn tí ò nírú násàbò ẹ bá fẹ́ wọn ní bára wọn mọ́ àwọn bàbá àti ẹ̀ lọ gá lọ́dọ̀ àwọn tí wọ́n sọ yìí ẹ mọ́ jẹ́ kẹ́nìbọ̀dí kàn fẹ́ o yóò kẹ́ wọ́n rí bí pé ta lélẹ̀ ìbáyìí yàtọ̀ síbẹ̀ wà kánat ذات جمال ó ní ẹwà gan Ànábì wá ní kí wọ́n lọ mú wá bá Ànábì sí wá rí pé bàbá náà lọ ẹ̀kọ́ gba ilé lọ sallallahu alaihi wasallam
Ànábì wá ní ká fọ́kùnrin ẹlẹ́lòmí ilé ìwọ ọmọ bọ̀ lọ́dọ̀ bàbá ṣe mọ́ tánàbí tó ṣe Ànábì ò délé tánà ṣe bìnà sallallahu laqad kanat lakum fi rasulillahi uswatun qad kana lakum fi rasulillahi uswatun hasana wọn délé tó ṣe bìnà ìyẹn ni pé tó fi consummate nìka ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì wá bí nípa àwọn bàbá rẹ̀ kankan ó ní a jẹ́ wípé a tún rí bẹ̀yẹn gan wípé ká sọ pé Jamal ìyàní ó wà relative because ìyá ńlá wa Sọfíyà àwọn iṣẹ́ tó ní height púpọ̀ àwọn ni Aisha fẹ́ já lọ́dọ̀ Ànábì Aisha ń tiẹ̀ gbogbo nǹkan lónìí mọ́ bọ̀ gbogbo nǹkan ni Aisha ní Ànábì sì sọ sallallahu alaihi wasallam àmúgbàtà Ànábì rẹ̀ sọ Ànábì mọ́ sọ pé ó fine ó ní jamalu nafs ó ní jamalu badan ó ní jamalu alki ó ní jamalu ọ̀rọ̀ kan pé Ànábì kan sọ Ànábì ní wa fadlu Aishata ala sa'iri nisa ka fadli tharidi ala sa'iri ta'am àwọn àfáà lọ̀rọ̀ yí wọ́n ní tharidi tẹ́rí yẹn o ní khairu ta'ami arab òun ló jẹ wọn tó dájú ó fi wé nǹkan tí yẹn máa ń jẹ tí yẹn ń bàrí wọ́n ní wa idha ijtama'a ma'ahu al-lahm tẹ́ran bá ti wà bẹ́ fi àgbà ó ní nǹkan mẹ́rin kan suhulatu tanawul wal madad ó rọrùn tètè prepare ẹ bá sì ń jẹ́ kò le wọ́n ní jama'a an-nabiyyu bayna al-ladhati wa quwwa ìtànàbí sọ lára Aisha ni pé ladha wà ń bẹ ẹnìkan tí yóò fẹ́ tí ó wúyàn láti fẹ́ ẹni lẹ́wà wa quwwa then ẹ̀sìn rẹ̀ tún dáa ẹ̀sìn rẹ̀ fẹ́ dáa gbogbo àwọn kí nìdí ìgbà tí wọ́n bá Ànábì pé Ànábì kí ló dé tó fẹ́ràn Aisha tó báyìí kò dáhùn ìgbà tí Fatima wá bá wọ́n rán Fatima sí pé kọlọ bá Ànábì pé ittaqilla fi ibnati Abi Quhafa nígbà tó dọ́dọ̀ rẹ̀ tí Fatima sọ fún Fatima ju Aisha lọ bí ọdún mẹ́jọ Fatima ju Aisha lọ bí ọdún mẹ́jọ ìgbà tó wá dọ́dọ̀ rẹ̀ tó sọ pé Ànábì wọ́n ní kó Ànábì ò jẹ́ dáhùn ìgbà tí ó lọ ń sọ pé inna abaki bàbá rẹ̀ yuhibbuha ó fẹ́ràn tó wá fẹjọ́ rẹ̀ sí kí ní dọ́gbọ́n sọ fún náà fa àhìbà wọ́n náà fẹ́ràn rẹ̀ àhìbì wọ́n náà fẹ́ràn rẹ̀ gbà tí Fátímà jáde táwọn ìyàwó Ànábì bí pé kí ní wá ṣẹlẹ̀ ó ní wọ́n kọ́ lọ ṣe àkóso kankan ó lọ fẹ́ràn rẹ̀ pé kémi náà fẹ́ràn rẹ̀ lọ wọ́n ní àwọn ìyàwó Ànábì ò tún gbà wọ́n tún lọ bá Zainab kẹ́lẹ̀ ubi tí ọlá Aisha ti jáde wọ́n tún lọ bá Zainab wọ́n ní kí Zainab náà lọ bá Ànábì Zainab wá lọ bá Ànábì sallallahu alaihi wasallam àkọ́lá ya Zainab sì ní makana nílé Ànábì gan nígbà Zainab wá Aisha ní ẹnìkan kan ò bá mi fa ọlá nílé Ànábì tó dàbí Zainab innaha dhatu dinin ẹ̀sìn rẹ̀ pé gan wa sadaqa a mọ̀ sí sadaqa gan o náà sì ní làákàyè tó lágbára ó wá lọ bá Ànábì wọ́n bá Ànábì sọ ó wá bu Aisha wọ́n sì ní Zainab wọ́n ní wọ́n máa ń sọ̀rọ̀ ẹnìkan tí máa ń sọ̀rọ̀ ni wọ́n tẹ́ bó ṣe bú Aisha yẹn wọ́n ní fàwọ́kọ̀ àti Aisha ní fanadhartu ila fabadatu ataraqab nadra an-nabi sallallahu alaihi wasallam mo wò pé ká nàbí sì fún mi láyé kí dáhùn onígbà tí mo dé bí falamma ra'aytu annahu la yaghdab nígbà tí mo rí pé kò ní bínú ti má dáhùn waqa'tu alayha èmi náà fún hatta afhamtuha tí ò fi rí nǹkan sọ wọn Ànábì ní innaha ibnatu Abi Bakr orúkọ lè dáhùn torí pé kìí sọ̀rọ̀ ìmẹ̀ ẹnìkan la fẹ́ sọ̀rọ̀ Zainab lọ wọ́n tún lọ bá ìyá ńlá wa Ummu Salama kí ló sọ Zainab ní kò sọ ọ̀gẹ́gẹ́ wọ́n tún lọ bá Ummu Salama àwọn tọ́mọ̀ pé Ànábì tánà ìwà rí wọn báyìí ó ní àwọn ni wọ́n ń dẹ̀ sí Ummu Salama náà tún wá bá Ànábì sallallahu alaihi wasallam ní ọ̀rọ̀ Aisha yìí ṣe pẹ̀lẹ́sẹ̀ Ànábì ò dáhùn Ummu Salama tún wọ́n tún bí Ummu Salama pé bóò ni kò tán kankan wọ́n ní dúró díjọ́ tí ó di oorun lọ́dọ̀ rẹ̀ torí pé Ummu Salama àgbọ̀dọ̀ tó bẹ̀rẹ̀ kí sọ tí wọ́n rẹwà púpọ̀ wọ́n ní àdúró díjọ́ tí ó lórun lọ́dọ̀ rẹ̀ nígbà tó lórun lọ́dọ̀ rẹ̀ wọ́n tún sọ fún wọ́n tún ní kí Ummu Salama tó sọ fún Ànábì ó tún gbà tó délẹ̀ kẹta Ànábì ní látùdíní fi Aisha mọ́ ní mi lára pa Aisha iná wallahi ma ja'ani wahyu illa fi lihafiha wáyí wá bá mi àfi tí máa lọ́dọ̀ rẹ̀ ẹ rò pé lásán ni mo kàn lọ́bẹ̀ ni
ó láwọn fàáfi ní nǹkan mẹ́rin kan pín sára Aisha ó ní rozanatu ra'i fasahatul lisan husnul khulq àti rozanatu ra'i fasahatul lisan husnul khulq wa halawatul mantiq. So in tó mú Ànábì pé sí lára ọ̀nà nìyẹn ọ̀tọ̀rọ̀ rẹ̀ kọ́ la fẹ́ sọ. Aisha wá fẹ́ sọ̀rọ̀ yálà wa Sofia wá ní ìrẹ́ Ànábì kí ló wá lọ́dọ̀ obìnrin dáhùn yẹn bí Sofia ṣe rẹwà tó a jẹ́ pé kóbìnrin mọ́ ní àìtú púpọ̀ kò mí ìpé kò rẹwà. Èèyàn lè sọ fọ́kùnrin kan tó fẹ́ yàwó kan tá sọ fún pé but ẹ tó fẹ́ fẹ́ yìí èèyàn lè sọ fún bẹ́ẹ̀ èèyàn nílàkà yìí in tí yóò sọ fún ni pé anazorta ilayya so wò because tó máa àpìlì sóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmí àmútirẹ́ tó láìkì obìnrin tó kọlà rí ó ní ìlà rẹ̀ ó ní sí máa ń sí òun lọ́tọ̀ ustaz mi yí dẹ̀rẹ̀ ó dà pé tí wọn ọ̀tọ̀rí táwọn mú ó ní ìlà yẹn gẹ́mọ́ dá ọlọ́run lọ́tọ̀ káfọ̀rọ̀ wọn lẹ̀ so níbi ìtìyàrù záújà ẹni tí ó tọ́ ọmọ gidi yóò kọ́kọ́ yan obìnrin gidi but problem ta face láwùjọ wa tí yí tọ́jú ọmọ lásìkò wa ò fi lè rọrùn ó ní wípé consideration ẹ̀ ọ̀kan ló kù fáwà ẹwà nìkan láwọn because ṣáwà ti pọ̀ lásìkò tiwa láyé àwọn tó lọ ṣáwà tó bá yẹn wọ́n ní làákàyè wọ́n bá wo ẹwà tán wọ́n wo nǹkan míì mọ́bìnrin lára ètò lè rọ̀ mí lọ́rùn kí n ṣe fún wa ẹ jẹ́ ká mú alápẹẹrẹ Al-Imam Malik ẹ̀dàkọ̀ta ló mọ Imam Malik níbi lẹ́yìn ọba mọ Malik wọ́n sọ pé mata aslam gba olóògbà islam qala Shafi'i idha dhukira al-ulama fa Malik najm ẹ bá ń sọ̀rọ̀ àwọn àfá Malik najm ọ̀tọ̀láyé Malik Imam Malik sí ma fúnra wọn bọ̀ kí ló sọ Malik di Malik ìyá rẹ̀ ni bẹ́ẹ̀ni bàbá rẹ̀ travel for long bàbá Malik travel for long tí ò sí lé rárá Malik ti dáfà kí bàbá tó ní ẹgbọ̀ tí oníkálùkù ma tó wà kí n tó lọ síbẹ̀ jẹmọ́ success kọ́ ni pé ibi tí success ò parí sí wípá ń sọ pé ọmọ mi dáfà ọ ara problem ta ní ni ẹ o pé in tún jẹ́ success Ọlọ́run bá define wa man zuhziha 'anil nar wa udkhila al-janna faqad faz kìí sí ìsí ọ̀nà ẹyọ kan lè yẹn gbà wà al-janna so mo lè train ọmọ mi pé kó dolówó kó sì mọ̀ náà sí Islam nínú ìfẹ́ tó dáfà mọ̀ Ọlọ́run mọ̀ tawhid mọ̀ gbogbo nǹkan tó yẹ kó mọ̀ débi fàṣà bẹ́yẹn mọ̀ débi àwọn fàṣà yẹn ò dáa yẹn ò dédé bẹ́yẹn kìí ṣe gbogbo ògbà lámọ̀sọ́ká ọmọ ìgbọ́dọ̀ dáfà ó náà ni wọ́n fi ń dìdàkudà náà ó là kìí ṣe gbogbo èèyàn ló ní sífà kó lè jẹ́ àfà so ẹ lè fọ́ọ̀sì èèyàn kó wá jẹ́ àfà innahu ikhtiyaru min Allah kò dẹ̀ túnmọ̀ sí pé tọ́lọ̀wọ̀n èèyàn láàfà kò lè dáa jùlọ pẹ̀lú ẹ̀rí Abdurrahman bin Auf radiyallahu anhu Abdullahi ibn Abbas ni mọ́ kọ́ ní Qur'an Abdullahi ibn Abbas radiyallahu anhuma ni ó kọ́ Abdurrahman bin Auf ní Qur'an tó bá sì fẹ́ ṣe ìjókòó ṣúrọ̀ ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí ó ní Abdurrahman bin Abbas yìí ó kàn ha kìíní kan sórí òpèrà ìlàfà ó mọ̀ nípa kìíní náà kí ni problem ayé tiwa problem ayé tiwa ni pé àfáà assume gbogbo position láyé kò nìkan ló mọ̀ nípa rẹ̀ àfáà olè tó ń advice àfáà ò mọ̀ pé tó ń bá lọ́mọ kí ó tó mọ̀ nípa business tó bá ti dọ̀rọ̀ business ọmọ kí ó ní kó ti síwájú pé ẹ̀yànjú ẹ̀ èmi ò mọ̀ ń parẹ̀ àfáà tó á mọ̀ sọ bí pé àdásà mẹ́ta ní ó fi yanjú ọ̀rọ̀ business ọ̀rọ̀ business lélẹ̀ pé ó sáàzẹ̀ ẹ̀mọ́ ìtàntà laptop ẹ̀ sáà gbẹ́ sí mo ra nǹkan inú mi wá dùn kí tó ra músà sọ ọ̀rẹ́ mi kan kò fẹ́ ra lọ́jà wọ́n á rà nínú àwọn electronics mo jẹ́ wá rà tán wọ́n á fáwọn tí ma ń tà tó jẹ́ èèyàn mi tó súnmọ́ mi yá ó ra kí ní orí kó fún àyè ó ló dá oríṣẹ́ tẹ́kẹ̀ pé ṣé wọn ò gbá yín wọn ò gbá mi ò US kìíní kan ní ó ní ẹjẹ máa ń tẹ́kínkà tó wà tẹ̀sí lónìí kò yẹ kí lè wà ń bẹ òní àgbàpá ìtumọ̀ ẹni pé ọ̀rọ̀ kéèké wá ní pé inú Suratul Fatiha Ọlọ́run wá sọ pé òdé bẹ̀yẹ tọ́lọ̀ ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun àwọn tó nímọ̀ nípa rẹ̀ ní kó bí so mistake ti kọ́kọ́ wà fún wa ń bi parenting afẹ́ channel gbogbo ọmọ kún ó dàfà
tá bá ṣọ́ra wọn dìdàkudà a study tọ́bùrún ọmọ kọ̀ọ̀kan ó burú náà lóòótọ́ ká mọ̀ rò pé akọ́lọ́ba yìí afájáde ní ọmọ mi àdúrà rẹ̀ ó tún pọ̀ sí ni kí ló yà wá lẹ́nu fún ọlọ́run fún Abdurrazzaq sí tó yà wá lẹ́nu túnmọ̀ ẹni pé ṣé gbogbo àwọn ọmọ Sheikh Muhammad Salih bin Uthaymeen ni wọ́n dàbí Uthaymeen ẹlọ́ka ìkẹ́lẹ́ bá mọ̀ pé a nídi experience tó lágbára ẹlọ́ka àtàwọn ọmọ Sheikh Al-Albani rahimahullah gbogbo wọn kọ́ láàfà ẹlọ́ka àtàwọn ọmọ Sheikh Mashhur Ali Salman gbogbo wọn kọ́ láàfà ẹlọ́ka àtàwọn ọmọ Sheikh Abdullah ibn Baz gbogbo wọn kọ́ láàfà but ṣé wọ́n á yapọ̀ Ọlọ́run à níwọ̀n parẹ̀ a sì rò pé wọn ò ní mọ̀ yapọ̀ Ọlọ́run àbí so wọ́n lè wà níbò míì tí wọ́n ran Islam lọ́wọ́ ju kódà kí wọ́n jáfà lọ so kí ló dé tí o wá fẹ́ channel ọmọ pé dandandandan ọmọ gbọ́dọ̀ di àáfà kó tó wà Al-Jannah it's a wrong notion ó wrong débi pé òun náà la fi ń fọ́ọ̀sì tẹ́rbíyà wọn sí ọ̀nà tí Ọlọ́run ọba ò fọ́ọ̀sì wa lé lórí bẹ́ẹ̀ni now obìnrin tí ó prepare ọmọ tọ́mọ ó fi dàáfà èèyàn lè mọ intentionally fẹ́rù obìnrin bẹ́ẹ̀ Ọlọ́run fún ọláǹfààní ó fẹ́yàwó mẹ́rin tó wáyé pé ìjà àfà ló fẹ́ gbogbo ọmọ rẹ̀ di ó lè mọ́ bẹ̀rẹ̀ selection yẹn bí tó ti fẹ́yàwó but you have wrongly married for a wrong purpose then you want another purpose after nikah it is impossible ó ní ó fẹ́ káwọn ọmọ rẹ̀ dá àfà gbogbo wọn no problem nígbà tó o bá ti ń fẹ́yàwó condition yẹn ló gbọ́dọ̀ mọ́ lékè lórí ẹ̀ kí sí mọ́ kan wẹ́ ẹnìkan kan ṣàánú ẹgbẹ́ ọmọ yìí ọlá ìgbìní kan mọ́ bọ̀ yẹn ò lè kọ́mọ ní kankan o níjọ́ tó ti fẹ́ tán ló ń ti fẹ́ kọ́mọ di nǹkan mí yàtọ̀ sáàfà ní tó ń sọ yìí ò lè work mọ́ o ṣe sacrifice kankan kí wọ́n náà wá rí mọ́ gbọ́ o a ti fi rinlẹ̀ pé èèyàn lè fẹ́ tó rẹwà sọ àwọn sọ wípé ní ìsìn purpose míì ló fẹ́ látara ọmọ ó fẹ́ kọ́ mọ́ dàbí bombas ẹ̀tọ́ rẹ̀ wà ó lè mọ́ necessary the quality tí ó sọmọ níbẹ̀ so you have to now sit down ó wá rẹ̀ nìkan òun rẹ̀ wà tó bẹ́ẹ̀ Imam Ahmad bin Hanbal rahimahullah wọ́n fẹ́ arọ for a purpose ó sì dí purpose tí wọ́n ní pé rárá ojú tọkàn ìmọ̀tàn yẹn ojú tí ojú ìmọ̀tàn yẹn jẹ ojú tó kẹ́kọ̀ọ́ tàbí jẹ kí ni túmọ̀ ẹ̀ ní tí mi fẹ́ bí onímọ̀ ọmọ yẹn sì dóní mímọ̀ ńlá Abdullah ibn Ahmad bin Hanbal rahimahullah ó dorí mímọ̀ débi pé òun ló bí bàbá rẹ̀ ní question tó ṣílẹ̀kùn hadith tó ṣílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀lẹ̀ nínú ilmul hadith ó bí bàbá rẹ̀ jọ́ kan pé túnkìrù wọ́dù al-kutub ó ní káwọn èèyàn mọ́ kọtíra pé èèyàn gbọ́gbọ́dọ̀ sí ṣáráhù Imam Ahmad rábà lè pẹ̀ kí opinion yẹn ṣe rí pé tó marjuh ni àbí ẹ̀rù bá àwọn èèyàn débi pé wọ́n fẹ́ ṣe wọ́n máa mẹ́rẹ̀ rẹ̀ rí pé tí yàn bá ṣe bẹ́ẹ̀ bí bídá ní wọ́n ní wà qad sana'ta al-musnad wọ́n sì kọ musnad bàbá wá dáhùn bàbá wá ní ara ọ̀ sórí musnad yìí jama'tu fihi al-ahadith al-mashhura hadisi tí ó jẹ́ pé gbogbo èèyàn ń lò níbi ìjọsìn wọn àti tó dọ̀ ìfù díẹ̀ àti tó wà sọ yìí mo kàn fẹ́ kó jọ káwọn èèyàn máa rò pé tó nǹkan míì wà tó yàtọ̀ sí hadisi Dubai ó ní wa taraktu an-nasa tahta sitrillah wa ma lam yakun fi kitabi in tí ó bá ti sínú musnad yìí falaysa bi hujja kò lè jáde sí ó ní ìdí tí mo fi tú falaysa bi hujja pé kò lè jáde sí lẹ́lọ́gbẹ́ ọmọ káàkiri kò lè jáde sí ó wá ní madha taqulu fi hadithi ar-Rubi'i an Hudhayfah bin Yaman hadith ar-Rubi'i an Hudhayfah bin Yaman qala ahadithu bi khilafi àwọn ahadith tó tako ti pọ̀jù fàwọ̀ da'if ó ní wàkọ̀dù wà dátahu fi kitabi ó wà ní tírà rẹ̀ ó bàbá ṣe wà kú sọmọ ẹwù lẹ́wù tí bàbá àtọmọ fi ń sọ̀rọ̀ ọmọ padà dáfà Imam Ahmad wa kọlu sí pé ya bunayya ìrọmọ mi i'rif tariqati fil ilm mọ bí mi ṣe máa ń ṣe níbi hadith ma ana ukhalifu al-haditha idha da'uf èmi fi hadith ilẹ̀ kẹsọ pé torí kó jẹ́ da'ifu idha lam yakun fil babi ma yadfa'u ọ̀ntí tó bá tó takò nǹkan míì nínú ẹ̀sìn qaida yìí àwọn afáládìí sí máa ń lo gan ma ana ukhalifu al-hadith idha da'uf idha lam yakun fil bab ma yadfa'u but ọmọ tí wọ́n bí atara abolo ti jáde jàmáà ìyá rẹ̀ ló prepare kò sí problem gbogbo àwọn tá jókòó yìí ní tó wà lórí àníyàn ọ̀gọ̀rọ̀ wa ni pé a fẹ́ bí àfà àbí ẹ jẹ́ ká kọ́ check àníyàn ẹ̀ràn sáfẹ́ bí àfà torí kó lè ran ìmọ̀ lọ́wọ́ kó lè ràn ẹ̀sìn lọ́wọ́
àbá àkànfẹ́fẹ́ tí ó popular because ìgbà míì táwọn èèyàn láwọn fẹ́ kọ́mọ àwọn dáfà kìí ṣe tó bẹ̀rù Ọlọ́run ní sọ ẹn tí yóò gbajúmọ̀ kódà ìbá padà wọná lọ́dọ̀ Ọlọ́run in táwọn èèyàn fẹ́ràn lára àfà ó ní ayé àfà kìí ṣe ìmọ̀ àti ìbẹ̀rù Ọlọ́run àfà torí pé tó ní ìmọ̀ àti ìbẹ̀rù Ọlọ́run bẹ ládùúgbò rẹ̀ tí ò kákún torí kò Ọlọ́run fóun láyé mọ́ tiẹ̀ so in tó fẹ́ràn lára àwọn àfà ní pé nígbà tí a jẹ àwọn àfà gan tó jẹ́ pé kí wọ́n bá fẹ́ àwọn ràkùrátì ni wọ́n fáwọn àfà ọ̀gọ̀rọ̀ fẹ́ kọ́mọ lẹ́dà àfà àwọn tó fẹ́ ń gbà náà làwọn tán bẹ̀rù Ọlọ́run ní ìsìn Ọlọ́run tó ti ṣàánú àwọn àfà pé kò wọ́ọ̀sì ní ti gbà kan bí wọ́n ń ṣolówó ẹ̀ sì rí pé àyà ò jẹ wọ́n ó tó jí ó yàtọ̀ díẹ̀ mo fi Ọlọ́run ọba tó fi ẹ̀mí mi búra sí tí wọ́n pé bí áàlù yẹn ṣe wà nìyẹn ni in tó dáa ni ò bá máa jáde nínú ẹ̀sìn because kéèyàn tó lè jà fún àkòrí jẹ́ torí ayé kankan ní wọ́n bẹ̀ in tí ó bá jẹ́ ni pé à kìí ṣe owó àfà láfẹ́ kìí ṣe gbajúmọ̀ rẹ̀ láfẹ́ ní táfẹ́ bẹ̀rẹ̀ pé ó bẹ̀rù Ọlọ́run aṣọ rẹ̀ bá ìyálé jù náà èèyàn mélòó ni wọ́n mú alé tiwa tó sọ pé ó ṣe wáyé wàláhì ni Ọlọ́run ni wọ́n qa'imun fil layl sa'imun fin nahar ẹwà wọ́n dáadáa ìsáàsá ṣe báyìí fìlà yẹn rí pé bí kọ́lọ̀ bí mẹ́ta náà ti fi gan fìlà ana muslim tó wà lórí wọn ìsáàsá ṣe báyìí wọ́n dẹ̀ sọ̀rọ̀ lóòtọ́ wọn ni innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wọ́n ni kí ó gúgún bẹ̀lẹ̀ máa báyìí bàbá wá dé mo ti rí èèyàn tó lọ fẹ́yàwó ó fẹ́ lọ fẹ́yàwó nílé àwọn èèyàn kan àti ilé tó ní kí n àṣẹ́sì ọmọ tí ma kún wọlé fún yàwó wallahi alazim tẹ́ni yíò bá ní kọ̀ tí n bá bí ọmọ tó bá jọ ẹ̀ ọ̀pọ̀lọmí bẹ́lọ̀ ń kọ́lọ́ mọ́ fàdánwò ọmọ kan mìíràn mo lè fún kí ṣe kó mo lè fún tí mi níwò bẹ̀ pé àádá tẹ̀kí lójú tèmi Ọlọ́run bá lónìí sàrọ́ ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ní fún dòní mo ṣọ́ pé fámílì yẹ ò mọ̀ táwọn miss lọ́dọ̀ náà bẹ́ẹ̀ ai ilé ìtẹ́ fún lọ́mọ yìí ní ìsìn ọ̀rọ̀ rẹ̀ rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀ tí sọ ní ìsìn kan rẹ̀ ti yí padà àmọ́ jọ náà ìrẹ́ dákọ̀ rẹ̀ gan Òṣogbo ní gbé nìsìn àmọ́ jọ náà ó sì wù mí kí n lè bá àwọn òbí ọmọ náà sọ̀rọ̀ pé ẹ̀fún ẹni lọ́mọ ẹni ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run má jẹ́ ó yí padà sáìdá ọ láti ìgbà náà wá dì sin kò yípo lórí tàmọ́ débi pé ọmọ náà ọmọbìnrin náà ó dé lẹ́rù kan ọmọbìnrin náà ṣá ó ríran gan ó náà sáwọn wò pé èmi mọ̀ pé bọ́kùnrin ṣe máa ń fẹ́ múra kìí ṣe gbogbo èèyàn ní ó rí tí ó sọ pé ẹja fún ọmọ ìlọ́mọ so purpose pé kí gbogbo ọmọ dáfà wallahi ẹja wà níyàn wà ṣe torí tọ́lọ́run ni ìyá Imam Malik rahimahullah Malik dìde ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ mama rẹ̀ wá padà ó ní ya Malik khudh min adabi Rabi'a qabla ilmi ọ̀dẹ́ tó ti fẹ́ lọ kéwì Rabi'atur Ra'i khudh min adabihi kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ bí ṣe ń ṣe pẹ̀lú mọ̀ kó tó kọ́mọ̀ gẹ́gẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ti ní báwọn olùmọ̀ ṣe máa ń jókòó gbogbo ẹni tí ò bá ti báwọn àfáà rìn kò lè mọ̀ táwọn àfáà bá délé olówó ó ti rí bí wọ́n ti máa ń ṣe kódò níbi tí wọ́n máa ń jókòó sí mo ti kọ́ àwọn èèyàn ní àbíyàtì lórí rẹ̀ rí tí wọ́n bá ń bá obìnrin sọ̀rọ̀ ó ti rí bí wọ́n ṣe ṣe ó wá rí ádàbù yìí lọ́dọ̀ àwọn àfáà ìyá Málìkì wọ́n sọ pé khudh min adabihi qabla ilmi kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ kó tó kọ́mọ̀ tàbá ipé ń ta fẹ́ kọ́mọ̀ dì nìyẹn pọ́pọ́sì agbọ́dọ̀ ti rí lára ìyá o ẹjẹ́ kan bí ọ̀gọ̀rọ̀ wa bó láti rí ìyàwó ta fẹ́ gbàtà wá fẹ́ tán o wá fẹ́ kó mọ́ fly o lè fly it's not possible it's not possible so pọ́pọ́sì ló sún adé bí tán pè ní husnu terbiya bóòlì yẹn sí rí ọmọ káàkiri tó wá sọ pé challenges táwọn wá ní láyé ìsìn ó ti wá pọ̀ àwọn èèyàn kan rò wípé ọ̀dọ̀ ẹni tó bá jó ní mímọ̀ àfáà nìkan lọ́mọ ti lè kọ́ gbogbo nǹkan irọ́ sí ni tá a bá wà lọ́kì la lè rí àfáà tó pé ní gbogbo jàwánì táwọn àfáà sọ pé èèyàn fi pélé èèyàn ó mọ̀ síyásà bí mo sọ pé mọ̀ síyásà yìí ẹlòmíwà too local
extremely local débi pé mo sọ pé èèyàn mọ̀ síyásà wọ́n ni wọ́n ti kẹ́mọ̀ sí òṣèlú ṣe tí báyìí ẹ̀wù tí mi máa bá ro ọpọlọ this level of intellect ìbí máa bẹ̀rẹ̀ lé astagfirullah kìí sì gbéraga wọ́n sọ fún yẹn pé èèyàn mọ̀ siyasatul haya ayé tá ń gbé ìsíyásà so wọ́n wá ní fíkà débi pé kó mọ̀ bẹ́ẹ̀ kódà kó mọ̀ pé ọmọ kéwú gbọ́dọ̀ mọ̀ siyasatul kutub kí ni siyasatu bainal ulama o tí kéwú débẹ̀ wọ́n ní ṣẹ̀rí àwọn tẹ́lẹ̀ káwọn ṣe politics nínú ilé bá kó lè sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ ilé wallahi ma bayni wa baynaka na'am wa la in tó wà láàrin mi àti ẹni na'am la kò lè sí torí wípé lẹ́bù bó ṣe ń ronú yìí ó sì lè tí á sọ Bukhari ó lè tí á sọ Bukhari èyàn lè wà lọ́kì bàbá ọmọ àti ìyá kò sí time bàbá ọmọ tó bímọ level awareness tí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ high kó tó mọ̀ tí ó choose fọ́mọ level awareness bàbá ọmọ ó gbọ́dọ̀ high kó tó mọ̀ tí ó choose fọ́mọ ní ìsìn awareness tí yín level ẹ wà very low lápẹẹrẹ bàbá tí ò mọ̀ kéwú rárá kò lè choose àfáà gidi fọ́mọ rẹ̀ ọ̀gọ̀rọ̀ wa Ọlọ́run ló ṣàánú wa kìí ṣe páwọn òbí wa ní tawhiyya tó yanjú Ọlọ́run tó ṣàánú wa fún wa pé gbọ́dọ̀ ṣe lè bó àwọn ẹ̀kọ́ kan wà tá a wá kọ́ lára wọn tó wá jẹ́ pé òun ló jẹ́ kákọ́ nǹkan ní lápẹẹrẹ èmi ní àǹtì kan ẹ̀gbọ́n màmá mi ni wọ́n distance wà láàrin àwọn àti màmá mi ó fẹ́ tó 15 years wọ́n fi ju màmá mi lọ ẹ má bínú pé ń lọ rárá mi o last born ní nílé wa mo lábúrò àwọn tí ò sí so wọ́n kẹ́ mi rà ìyá mi ò lówó àmọ́ mo lè mọ́ ti jí lórí bẹ́ẹ̀dì tí ó fi gbé nǹkan tí máa jẹ kalẹ̀ síbẹ̀ tí máa sì jẹ tó sì lè gbé kalẹ̀ tán kí tó sọ pé ìjẹlẹ̀ yóò tí ó sì mọ́ sọ pé kí ló wà jẹ ya ò ní ẹ̀fọ́ ni lọ́wọ́ ẹ̀fọ́ dáadáa kò sẹ́fọ́ jẹun bẹ́ẹ̀ ní jẹ́ ò àwọn tó kàn ní láìfù mi wọ́n ní pé dandan ní kó lọ skúl tí máa lọ lé kí ó fẹ́ràn rẹ̀ bàbá mi ló sọ pé ó bá mọ́ kàwé láyé rẹ̀ ó ní kí ó máa tí ẹ bàjẹ́ ó kùn fámi ní mọ́fí náà tí máa lọ lé kí tí máa sì lọ skúl lọ́dọ̀ tí ẹ kò ní túnmọ̀ bàbá mi ti lọ skúl wá rí second primary school mi tó jẹ́ private school ni ó sì débẹ̀ ó sì ní ọmọ yìí lọ lè kí ó Christian school wọ́n sì fi wọ́n sí ẹ̀ lọ lè kí ló kà pẹ̀lú kí lọ lè kí ẹ bá sọ fún mo wà ń bí grade lamọ́ ló school yẹn wà ń bí grade 4 ni wọ́n sọ yóò proprietary school bàbá mi tún wà lọ proprietary school yẹn pé bí èbó ni kò gbé Nàìjíríà kò lọ́wọ́ tún dé wọ́n ní proprietary school yẹn pé Christian gidi ni wọ́n sọ yóò bàbá mi tún ní skúl yìí ìrògbé skúl dáadáa ní ọmọ mi ò lọlé kéwú bí àmì tí wọ́n tẹ́ but àǹtí mi yìí each time tán bá ti wá bá wa àwọn nǹkan kan wà tó bá ti rí lára mi ní ọgbọ̀dọ̀ jẹ́ bẹ̀rẹ̀ ọgbọ̀dọ̀ mú nǹkan yìí ọgbọ̀dọ̀ tí màmá bá fẹ́ fún mi ní nǹkan kò gbọ́dọ̀ fún ọgbọ̀dọ̀ fún wọn ò sì bí òun náà dákó náà sọ accept fún àwọn náà sì tó bẹ́ẹ̀ táwọn náà sọ pé rárá fún distance tó wà láàrin wọn so àdàgbà díẹ̀ ká tó rí pé Mashallah orí ní àǹtí mi ṣe mí wọ́n rántí pé wọ́n ti fún mi ní ìkó ní àárín mú báyìí torí pé wọ́n sọ̀rọ̀ kan láàrin ara wọn mo wá ní ánsà fún ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin ara wọn yìí wọ́n ti ṣe astagfirullah mo wá ní ánsà fún wọ́n wá wò mí wọ́n á ń sọ̀rọ̀ lọ wọ́n ti wá rí pé tẹ́bílọ́rùn mọ́ pé ní tẹ́ ń sọ ìkún lánsà fún wọ́n á dọ́gbọ́n fi tàn mí pé àbọ́ ní tó rẹ́tọ̀ máa ní náà kó sì fún mi ní ìkó ní ẹ̀ṣẹ́ ń tàn mí ní ó fi mọ̀ pé gbogbo ọjọ́ mi táwọn ń ṣe ní tẹ́fẹ́ sọ sí màá ó sì mọ́ mi lára dì sí ó dàdé wí ọ̀dọ̀ àwọn àfáwà wọ́n máa ní kí ni wọ́n náà wá rí sọ sí pé ní ẹ̀kọ́ yẹn Ọlọ́run lò fún so ní ṣókí ni wípé in tí yàn fẹ́ kọ́ lára ọmọ in tẹ́ fẹ́ kọ́ ọmọ di àtàrà ìyá rẹ̀ ní ká ti máa fà jáde mo ti sọ ti mọ́ Malik fún wa àbí tọ́mọ bá ń dàgbà bọ̀ gbà tọ́mọ bá wà ń kékeré ìyá rẹ̀ ló lè fún ní nǹkan tó pọ̀ jù ṣùgbọ́n ṣá consider pé ìyá ilé fún
ká tó fẹ́ tá bá ti consider pé ìyá tí mo fẹ́ ò lè fún kò tí bàjẹ́ nǹkan méjì kan wà tí ìyá bá ti ní kò tí bàjẹ́ ṣé ìyá yẹn bẹ̀rù Ọlọ́run tó jẹ́ tó lẹ́sìn tó bẹ̀rù Ọlọ́run bó láti ṣe mọ̀ yẹn àwọn wàjìbá ti dì níyà àwọn ọ̀ràn yẹn sì ṣé kìí tako tó bá ti jẹ́ kìí tako okùn ẹlẹ́kejì kàbá irú ìzùnà ẹ̀ṣẹ̀ ńláńlá ṣé kìí débẹ̀ tí ó bá ti débẹ̀ àmọ́ yọ lẹ́nu mọ́ wọ̀rí ìwọ ló kàn ná expenses díẹ̀ sí tí problem wà wà ìwọ ti wá ṣe mistake already òun kọ́ ló wá bọ̀ ìwọ ló fẹ́ ó sì dọ̀nà wá bọ̀ ságbà láti fẹ́ ni kò wá ní ability yẹn ṣùgbọ́n fẹ́ force ẹ̀ náà ibi tí problem wà ní tí ò bá ní nǹkan méjì yẹn ló burú torí pé tó o bá tún mú dáadáa pé kó o mọ ọ lẹ́sìn ayé ni mọ̀ kọ́ because ó ti ń takò kàbá ó ti ń débi kàbá ìrìn ìfò náà ẹ̀mí ló ti bàjẹ́ àwọn tí ò bá débẹ̀ kẹ́ understand ara ẹni wá ò ní kápá àti fún ọmọ ẹ̀yìn ní ẹ̀kọ́ yìí ó jẹ́ kí n mú lọ sí irú school báyìí tí wọ́n ti fún kálás ẹ ti solve problem nínú àwọn àfáà tó gbajúmọ̀ jù nílẹ̀ wa tí wọ́n sì nímọ̀ oníṣẹ́ Muhammad Awwal Anbiya àbí ọgọ́rọ̀ wa la mọ̀ wọ́n àbí ṣé màmá wọn sáfà ní bọ̀ tẹ́ bá gbọ́tàn táwọn náà sọ ń para wọn pé bàbá àwọn mú àwọn lọ sọ́dọ̀ àfà kálás ó ti rí pé ìyàwó mi ò ní kápá kìíní mú lọ sọ́dọ̀ tó rẹ̀ mọ́ wà rí bí pé ó ti ládẹ́kù ó lè máa ṣe nǹkan mí dáadáa fún ẹ bóyá ó mọ̀ náà dá bóyá ó máa ń tọ́jú ọmọ bóyá ó máa ń tètè pípẹ́ ọmọ ó lè mọ̀ yẹn ṣe so kò ládẹ́kù wọn báyọ̀ Ọlọ́run ti bẹ́ ṣe wà mọ̀ gbọ́ ẹlòmí sọ pé àwọn fẹ́ háfíìzọ̀ kò dẹ̀ pé ẹ̀ háfíìzọ̀ ṣe mọ̀rọ̀ já ó tún fẹ́ kọ́ ọmọ ń kéwú ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwó ìwọ sì ló fẹ́ ìgbà tó wá ló fẹ́ sílé yìí ẹjọ́ yanjú ẹ̀ náà ó lè bọ́ lè tọ́jú ẹ o tó bá tún jẹ́ yẹn náà ni kò tí ì burú jù onídìí nǹkan méjì sóbìnrin yẹn bẹ̀rù Ọlọ́run ìgbẹ̀gbẹ̀ ẹgbẹ́ mi yé tó bá ti bẹ̀rù Ọlọ́run ó kàn bùkátà kó sọ pé ò lè tọ́jú mi ìmí wà lè lọ́mọ lọ fẹ́yàwó kan lè tó bá ti bẹ̀rù Ọlọ́run yóò gbọ́yé àbòsí ní kó náà wá fi pé wọn lè satisfy àwọn nǹkan wọn ikó tó wá lò gbọ́dọ̀ fẹ́yàwó ẹ̀wọ̀n ló fi sí ẹ̀ problem èyàn fẹ́yàwó ó ní Jamal ó ní Nasab àmọ́ kò nímọ̀ tó lè kọ́ ọmọ ó ní dandan ó gbọ́dọ̀ ṣe homeschooling ó fẹ́ yàn jẹ ó fẹ́ fẹ́ ọmọ ó sọ pé àmú láìkì kí wọ́n homeschool ọmọ kí wọ́n homeschool ọmọ ní advantage gan ọ méjèèjì mo ti dáwọn orí ó ní advantage gan ṣùgbọ́n ṣíyàwó rẹ̀ ní ability ẹ̀ lẹ́ lára rẹ̀ ni pé àwọn bí aspect tí ó bá ti ní ability ẹ̀ ìyẹn lè invite àwọn míì wá láti ta homeschooling kó kàn mí pé kẹ́kọ̀ọ́ ó wà ní control environment kò mí ìwé pé kẹ́lómi máa wà láti ta wá kọ́ ó kàn jẹ́ control environment ó sì máa wà expensive nígbà míì ẹ lè gba teacher mẹ́ta fún ọmọ méjì teacher mẹ́ta because ẹ gba mathematics teacher ẹ gba English teacher and the likes ẹ tẹ̀ wá gba science teacher lọ́tọ̀ ẹ sì lè owó tẹ́ padà máa ń san lóṣooṣù wẹ́rẹ́ sọ 40,000 mẹ́nìkan lóṣooṣù times 3 is 120 ní school tó yẹ kó lọ bí wọ́n san 70 per term ó ti sanwó jù bẹ́ẹ̀ lọ gan but value tí wàá rí bí ju yẹn lọ ètò ìjọ fi prefer homeschooling náà ni but kì í ṣe lazim kí àsìkò wa tó lọ kí ló dé tí àwọn èèyàn fi sọ̀rọ̀ pé ká ṣe homeschooling ló bẹ́tà ń gbà kan ara ìdí tá a fi ń sọ bẹ́ẹ̀ ni pé àwùjọ wa bàjẹ́ débi pé wọ́n lè kọ́ ọmọ wa nípọ̀kúpọ̀ tó túmọ̀ sí pé tá a bá ní school tó lè satisfy pé wọ́n ní ṣe bẹ́ẹ̀ wallahi ó lè bẹ́tà ń gbà bí ká homeschooling wọn ó ní gọ́yà kìí ṣe pọ́tàfẹ́ ká ti ọmọ mọ́lé mo ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ mi náà ló ń lọ́rẹ̀ kan ó wá sọ̀rọ̀ rẹ̀ fún ó ní wọ́n homeschool ọmọ wọn níbi tí wọ́n ti homeschool ọmọ yìí ò jáde lé ìmọ̀ tó yẹ kéèyàn kọ́ láti pé àwọn àfáà ló fẹ́ tó bí mẹ́jọ ẹ̀rí àwọn tó mọ̀ nípa ẹ̀ ló fẹ́ tó bí mẹ́jọ èyọ ara rẹ̀ ní social knowledge bóòlù yẹn sí báyàn ṣe relationship tọmọ yẹn mọ̀ láyé rẹ̀ ojú bàbá àti ìyá rẹ̀ lọ kò mọ̀ nǹkan míì wọn àti bí máa ń pọ̀ tá sọ pé yóò kọ́ yẹn wọ́n náà wọ́n lálejò ń jọ́kan wọ́n wá pè ọmọ sọ̀kalẹ̀ wípé sọ́ọ́lẹ̀ wá kí àlejò ọmọ wọn bọ̀ wọ́n assalamu alaikum wa rahmatullahi wa barakatuh yẹn ni ẹ ti bá yí ọmọ ìjẹ́ wọ́n kọ́ ní pé tíyàn bá ti rálejò kò rí practical rẹ̀ rí tíyàn bá ti rálejò èyàn wá sọ fún wọn pé assalamu alaikum kí wọ́n rí bí tẹ̀ wọ́n tíyàn bá ti rálejò yóò sọ pé assalamu alaikum wa rahmatullahi àlejò wá ọmọ wọn bọ̀ wọn ti báyìí ọmọ ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n ní ẹni ọ̀tí ẹ̀dá tó fi ní ẹti bá yọ ọmọ ìjẹ́ o tó túnmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń fún ní homeschooling school ẹ pé o
ẹ̀kọ́ ní positive Islamic social knowledge, the positive Islamic social knowledge. Ẹni lásìkò tẹ́ mọ̀ gbé jáde lọ bá ọ̀rẹ́ ẹ̀yin tẹ́yin náà trust pé ọmọ tiẹ̀ náà dáa, ẹ jẹ́ kan miss díẹ̀, ẹ jẹ́ kan yàn án jẹ́ ńgbà kan kó mọ bí yàn ṣe sọ pé rárá o ti gba pẹ́ńsù mi, ẹ jẹ́ kó nígbà kan tí wọ́n gbà tó náà gbà tiẹ̀ padà. Tẹ́ bá bímọ tó bá pọ̀ ó ti máa ń save yẹn ordinarily because wọ́n jà wọ́n kọ́ ó ti ní social knowledge. Ọ̀gọ̀rọ̀ ní ìsìn oríṣiríṣi ethics tọmọ ń kọ abẹ́lọ́ ọ̀pọ̀lọ̀ kò ṣe nírùn fún wa. Níparí, tàbáwá wo èjì tàwà yìí, mo ti fò nǹkan tó pọ̀ tí mi lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tàbáwá wo èjì tàwà yìí, èjì wípé àwa táwa pera wa ní parents àríra wa handle bèèrè àwọn ọmọ, ọ̀nà táà fi ra wa handle rẹ̀ in tí mo gbé lọ́wọ́ ẹ̀. Ẹnìkan bí mi pé ṣe mo ní television lé níbi iṣẹ́, ó ní colleagues nǹkan bí iṣẹ́ tó ní àfáàṣẹ ní television, mo wá ní ara ó ní ẹni television, why now? Ilé tí mo gbé dání ìbú television lọ, kò sí táwọn lórí television tí mi ò lè wò lórí rẹ̀ báyìí, ìmọ̀ bóyá ẹgbẹ́ tẹ̀ kò sí. Mashallah, ẹgbẹ́ wọn láàrin tẹ̀síwájú lẹ́yìn rùn tó wáyé pa lè tẹ̀síwájú lẹ́yìn yìí ní fò àwọn steps mẹ́fò, a lè tẹ̀síwájú lẹ́yìn rùn ok inshallah. Ẹ jẹ́ n padà sí level yìí kí wọ́n dúró ń gbà yìí, level wípé kásẹ̀ ikhtiyaru zawja, irú ọmọ tá a bá fẹ́ bí ọ̀dọ̀ ìyá rẹ̀ ní ká ti máa rí, irú ọmọ tá a bá fẹ́ bí ọ̀dọ̀ ìyá rẹ̀ ní ká ti máa rí. Tó wáyé pé ọmọ tó fine ni kò sí problem, ẹ jẹ́ kí nǹkan kan jẹ́ basis ẹ̀. Alákọ̀ọ́kọ́ ni fadhfar bidhati din tarbati yadak, kí yẹn mọ́ pọ̀ mẹ́, yóò ní ẹwà fadhfar bidhati din tarbati yadak, yóò ní ìmọ̀ fadhfar bidhati din tarbati yadak, kárí lára ìyá rẹ̀. Àwọn èyí tó kù ní kí ni stages bí ọpọlọ ọmọ di mọ́ ń dàgbà àti bóò la ṣe lè control ọpọlọ ọmọ. Kí ni ìsìn ọmọ yìí o at this level ó gbọ́dọ̀ mọ́ feel báyìí, so ìgbà wo ló yẹ ká introduce nǹkan náà sí, bóò la Nábì ṣe ṣe tiẹ̀ sallallahu alaihi wa sallam. Kí sọ àdísì kí n dájú. Al-Imam al-Bukhari rahimahullah ta'ala náà mú àdísì Nàìjíríà, àdísì Anas bin Malik radiyallahu anhu. Wọ́n ní Ànábì na ọmọ, gbọ́nà bóyá àmà bẹ́ẹ̀, Ànábì na ọmọ. Kódà àwọn kan sọ pé Ànábì ò na dábà, ìna dábà. But àwọn tánàbì produce àwọn ni best of mankind. So ó pè wá sákìyèsí níbi tẹ́rìbíyà pé ó mi pínyàn lè mọ́ na ọmọ tọ́mọ ó sì gbọ́n, ó mi pínyàn lè mọ́ na àwọn ru'atul ibil lànà bí kó ó sì sọ wọ́n di kí ni o sadatul bashar. Example ẹ̀yọ̀ kan wá ní Anas bin Malik radiyallahu anhu. Ìyá Anas bin Malik ló prepare Anas bin Malik. Gbogbo àwọn tí mo ń dápọ̀ yìí ìyá wọn ló prepare wọn. Ìyá Anas gangan ló mú Anas lọ bá Nabi sallallahu alaihi wasallam. Ó ní gbogbo èèyàn ní fún ọ ní nǹkan, èmi ò ní nǹkan tí mo lè fún ọmọ mi rẹ̀ kí ó máa ṣe bọ̀rí fún ọ. Ṣé ìṣẹ́ òun ló fẹ́ gẹ́ lára Nabi ni sallallahu alaihi wasallam? Kí wọ́n ṣe bọ̀rí fún Nabi ọdún mẹ́wàá ló fi wà pẹ̀lú Nabi, ó sì dé lọ́mọ ọdún mẹ́wàá. Ìjọ kan Nabi wà ránṣẹ́ sallallahu alaihi wasallam. Bá Nabi ṣe ránṣẹ́ wá lọ, ó ní fawajadtul gilman yal'abun fadakhaltu ma'ahum. Mo bá ráwọn ọmọ kéèkéé tí ń ṣiṣẹ́ tí wọ́n ṣeré, èmi náà bá wà rí wọn. Ó ní Ànábì bá dé sallallahu alaihi wasallam, Ànábì wá dúró ní wò wá bá ṣe ṣeré. Ànábì ṣe sùúrù títí mo kàfẹ́ fi wé bọ́ọ̀lù ní kìí ṣe bọ́ọ̀lù tí nǹkan fi gbé mi wá síbi sáìdì Ànábì fa akhadhani bi sha'ri. Ànábì bá gbá nírun mú níbi ẹ̀yìn báyìí, ṣàkùn lárúbá làwọn. Ànábì bá ní aina hajati, ní tí mo rán ọkọ́ ọ́. Ànábì bá ní kọ́nà, Ànábì ò náà. Ó ní mo ṣe wá ń lọ sallallahu alaihi wasallam, mo bá rí ìyá mi Umm Sulaym. Ó bá ní a ma hajatuka bó ló ń lọ, ó ní ba'atha ní Nabiyyu sallallahu alaihi hajati, Ànábì rán mi ṣẹ́ kan ni. Ó ní faqultu ma hiya, faqalat ma hiya, kí ni Ànábì rán náà? Ẹni kí ni a náà sọ? Innahu sirru Nabiyyi sallallahu alaihi wasallam, àṣírí Ànábì ni fàláwù ṣe ìgbọ̀dọ̀ tún ìyá rẹ̀ ní bẹ́ẹ̀, àṣírí ni kò tọ́jú ẹ̀. Kí l'Ànábì, kí ni ìyá rẹ̀ fẹ́ gbà bẹ̀yẹn, kí ló náà fẹ́ gbà? Wọ́n tọ́jú lákàyè Anas bin Malik. So wọ́n máa sọ pé sudurul abrar quburul asrar, ìgbà àwọn ẹni rí làṣírí parí sí.
ìṣe gbogbo ọ̀rọ̀ làwọn máa ń sọ ìjà dúró báyìí insha Allah abẹ́lọ́wọ̀n ọba ilé ìta sọ iná ọlọ́run jẹ́ wúlò fún wa lábàá fi padà ọlọ́run jẹ́ àrísọ tó sì dàgbà báyìí ọlọ́run sì gbà nínú fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.